ká jọ gbọ́. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. Ìròyìn àjímúná. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. Ògidì ìròyìn pọ́nbélé láti inú ìwé ìròyìn ojoojúmọ́ tó jáde nílẹ̀ wa. Ẹ̀tẹ́ tí ẹ bá wa gbọ́. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Àjímúná. Ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wá. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná náà la gbé dé láàárọ̀ yóò ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ kan nìyí tó bá ń fẹ́ dé o. Àkíyín káàbọ̀ sórí àkọ́tún ètò ìròyìn àjímúná fún títí àárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa bá àti máa ń ṣe lóòrọ̀ báyìí náà la máa ń kó àwọn ìròyìn ojoojúmọ́ lẹ̀ wa la máa ń kó wa sí etí gbọ́ yín o tí ní pé kẹ́yìn ó jókòó ká sì máa kà á fún yín lọ́kọ̀ọ̀kan èjèèjì bí wọ́n ti ṣe kọ́ àwọn kókó eléyìí tó jáde láti inú ìwé ìròyìn ojoojúmọ́ lẹ̀ wa náà la máa mú wa sí etí gbọ́ yín fún títí àárọ̀ yìí kókó àkọ́kọ́ eléyìí tí yóò padà dìròyìn lọ́wọ́ mi fún títí àárọ̀ yìí náà ní ìròyìn tó sọ wípé níbi ètò òdìbò abẹ́nú eléyìí tí wọ́n ṣe fún ààrẹ láti jáde dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC lánàá wọ́n ní ààrẹ Bọ́lá Tinubu náà ní gbogbo ènìyàn ni wọ́n ṣe àtìlẹ́yìn fún o. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà lọ́kọ́. Nínú ìwé ìròyìn Ọ̀yọ́ Affairs ní kókó àkọ́kọ́ tọwọ́mì yìí ló ti jáde wá o lórí ìbẹ̀rùbojo àwọn ikọ̀ bandit tí wọ́n ń dá ìpayà kalẹ̀ sí ọkàn àwọn ènìyàn ní ìrẹsàádú pẹ̀lú gbogbo àwọn tí ọ̀rọ̀ ètò ààbò kàn. Wọ́n ṣe ìpàdé kan ní ọjọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ bí ìwé ìròyìn Ọ̀yọ́ Affairs bó ṣe kọ jáde. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló ti jáde o. Amechi náà ló ti sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló sì sọ o lórí ọ̀rọ̀ eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu ti máa ń tẹnumọ́ wípé òun lòun gbé Buhari wọlé ó ní irọ́ ni kò sí ń tọ́jọ́ o. Èmi Amechi yìí èmi náà ṣiṣẹ́ takuntakun kódà mo lè sọ pé mi gan-an òun náà mo jẹ́ Buhari ó dóróyè lọ́dún 2025 lọ́dún 2015 ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. Nínú ìwé ìròyìn Daily Trust ní kókó yìí ló ti jáde wá. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi páńpẹ́ ọba mú arábìnrin kan tó jẹ́ wípé egbòogi olóró tó àpò 13 níye ni wọ́n ká mọ́ ọ lọ́wọ́ o. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà wọ́n ní ó ti ń di pé àti ìmẹ́ntì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó yàn gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ báyìí fún sáà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ìbẹ̀rùbojo náà ló ti ń bá igun ti Shettima. Ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá. Àwọn àjọ tó ń rí sí àjàkálẹ̀ àrùn ní ilẹ̀ adúláwọ̀ CDC ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn orílẹ̀-èdè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí wọ́n ṣọ́ra ṣe o lórí àjàkálẹ̀ àrùn Ebola
ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. nítorí ọ̀wọ́n gógó àwọn nǹkan tó wà lóde lásìkò yìí gẹ́gẹ́ bí iléyá ṣe ń súnmọ́ wa tí àwa náà ń súnmọ́ wọn ni àwọn tí wọ́n sọdún òun náà ni ẹ̀rú mọ̀ tí ń bá wípé ẹ dákun o gbogbo nǹkan máa wá gbórí lórí oṣù wa ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. lórí ọ̀rọ̀ ọdún iléyá tá à ń wò lókèèrè tóun náà ń wò wá kọ́lọ́run jẹ́ kó bá wa láyé àti láàyè pẹ̀lú àlàáfíà ara tó péye o ìwé ìròyìn Nigeria Tribune ló ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé àwọn ènìyàn ní ìpínlẹ̀ Kwara wọ́n ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa bí nǹkan oúnjẹ ẹran bó ṣe wọ́n gógógó lọ́jà ìwé ìròyìn Tribune ló ti jáde. igbákejì gómìnà orílẹ̀-èdè Nàìjíríà náà ló ti tẹkọ̀ létí o tó sì ti lọ sí orílẹ̀-èdè Benin Republic láti lọ kópa níbi bí wọ́n ṣe búra fún ààrẹ tuntun eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní orílẹ̀-èdè ọ̀hún ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. èmi eléyìí mi ò sá lọ fún Àtíkù o sísálọ ẹ̀wẹ̀ kí ni mo ní kí ni mo ṣe àṣe nǹkan kan fúnra wa Peter Obi ló sọ̀rọ̀ náà jáde ìwé ìròyìn punch ló punch ẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbi tí àwọn ọ̀daràn kan bojú kíókíó tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ti ń tẹ àpatẹnujẹ́wọ́ ìyẹn ní àwùjọ ibi tí wọ́n fi hàn pamọ́ sí níbẹ̀ náà wọ́n ti ń jó di mímọ̀ tí wọ́n ní ṣe rí ọmọ ilé ẹ̀kọ́ tí ń kọ́ nípa ìmọ̀ ìṣègùn eléyìí tí wọ́n ní agbẹ̀mí rẹ̀ ń wọ́n ní àwọn kọ́kọ́ fi tipá bá lájọṣepọ̀ káwọn ó tó gbẹ̀mí lẹ́nu rẹ̀ ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Vanguard ni èmi náà rí kókó títí ọwọ́ mi yìí o Òbí ó ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn aládarí orílẹ̀-èdè South Africa lórí ìfúnpinpin àti ìkọlù tí wọ́n ń ṣe sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní orílẹ̀-èdè South Africa ìwé ìròyìn Vanguard ló fà á jáde. ìdí rẹ̀ rẹ́ o eléyìí tí a fi jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n yọjú ìyẹn sí Rufai níbi tí a fi pamọ́ sí ICPC òun náà ni wọ́n ti sọ̀rọ̀ náà fún ẹgbẹ́ òṣèlú ADC bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. ìmọ̀tún ìmọ̀jọ ìmọ̀ irin nìkan kì í dọjú alẹ́ o Jonathan àti àwọn míì tí wọ́n ń kóra jọ pọ̀ wọn ò lè dá ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ kọ́ láti má jáwé olúborí Namadi òun ló sọ̀rọ̀ yìí jáde Vanguard ló fà á. wọ̀nyí àti àwọn ìròyìn míì òun náà ni a mọ̀ mú wá sí etí gbọ́ yín fún títí àárọ̀ yìí o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ò ní gbogbo ibi tí atẹ́gùn ìkànnì yìí tó bá ń fẹ́ dé o akínkà bọ̀ sí ìkànnì alárágbà ìdá ìkànnì sípètì 9.1 FM eléyìí tá a kalẹ̀ sí ìṣìà ìlú òkè o rèé ìpínlẹ̀ Ọ̀yọ́ rèé lórílẹ̀‐èdè Nàìjíríà akínkà àárọ̀ o ojúmọ́ ayọ̀ náà ló má wà láàárọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìṣerere ojúmọ́ ìgbéga mú mọ̀ pé ojúmọ́ ayọ̀ òun náà ló mọ ẹ̀yìn náà nítorí pé ìròyìn bí wọ́n bá ti ṣe kọ́ àwa ò sì ní fẹ́ jẹ́ kí etí ìtìyín ó di sí i ìdí rẹ̀ rẹ́ o tí a fi gbé ètò eléyìí kalẹ̀ tó jẹ́ ìròyìn àjímúná láti jẹ́ kẹ́yìn ó mọ̀ bó ṣe ń lọ láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe é mọ̀ pé bó ṣe ń lọ náà ni à ń gbá fọ́lò tẹ̀lé Ọlárẹ̀wájú Álímì ló kọ tèmi o lórúkọ ẹnìkejì mi. bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ náà lẹ ti gbọ́ ohun gbogbo ẹ̀yin alára wa à ń kí yín lówùúrọ̀ yìí wípé ẹ tún kó ìdarapọ̀ mọ́ wa lónìí ọjọ́ àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta ọlọ́run aláwùrábí kó fún wa ní ìsinmi kó tó di pé yóò rẹ̀ wá à ń kí yín wípé ẹ kú ìtẹ́tígbọ́ ìkànnì kọkàndínníàádọ́rùn-ún pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú òkè ò náà láwà tá a ti ń dá kẹ̀kẹ́ lókè lórí ẹ̀rọ agbàgbé akínyìn o wípé òní ọjọ́ ìsinmi àti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ titun yìí lọ́sẹ̀ yìí ànírààrìn fẹsẹ̀ sí bẹ́ẹ̀ ni àníjọ ẹni tí wọ́n ń wá fún aburú ogun ó délé kò délé oroko kò dóko ó tóko òrokò dóko òrokò tó kò ní jẹ́ ti yín bẹ́ẹ̀ ni kò ní jẹ́ tiwa láṣẹ Ọlọ́run Èdùmàrè ire ńlá ire tó tóbi bọ̀m̀bọ̀ òun ni yóò jẹ́ tiwa lọ́sẹ̀ titun tá a dá ṣẹ̀lẹ̀ yìí ọ̀sẹ̀ yìí yóò yàbò fún wa àbòyún ilé kí wọ́n bẹ́tẹ̀bẹ́tẹ̀rẹ̀ àwọn àgàn kí wọ́n tọwọ́ àlàbòsùn àwọn tí wọ́n ń wá iṣẹ́ Elédùmarè ọba òkè iṣẹ́ tó ti ń tán ìṣẹ́ kọ́lọ́run kó pèsè ẹ̀ fún ọ à ń kí yín o abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi káwọnú ìròyìn ọ̀hún náà ló kù. ẹ wò ó kókó eléyìí tó kọ́kọ́ dìròyìn lọ́wọ́ tèmi fún ti tàárọ̀ yìí tí màá sì kọ́kọ́ mú náà ló jáde o láti inú ìwé ìròyìn Nigerian Tribune
níbi tí wọ́n ti jó di mímọ̀ wípé nínú ètò ìdìbò eléyìí tó jẹ́ tàbẹ́nu tí wọ́n ṣe lánàá òde yìí láti yan ẹni tí yóò gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC dání nínú ètò ìdìbò gbogbogbò eléyìí tí ó wáyé lọ́dún 2027 wọ́n ní àwọn gómìnà àwọn aṣíwájú ẹgbẹ́ àti àwọn ọmọ ẹgbẹ́ pátápátá náà ni wọ́n ṣe àtìlẹ́yìn fún bàbá Bọ́lá Ahmed Tinubu láti gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ fún sáà ẹlẹ́ẹ̀kejì àwọn gómìnà àti àwọn aṣíwájú ẹgbẹ́ òṣèlú jákèjádò All Progressives Congress lórílẹ̀‐èdè wa Nàìjíríà lánàá òde yìí tí í ṣe ọjọ́ àbámẹ́ta òun náà ni gbogbo wọn mọ̀ túyáyá tí wọ́n túyáyà láti lọ dìbò fún ààrẹ Bọ́lá Tinubu láti jẹ́ kó gbé àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún dání lọ́dún 2027 fún sáà ẹlẹ́ẹ̀kejì nípínlẹ̀ Òkìtì iná ni gómìnà Bíọ́dún Oyèbánjí ló ti kí gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC pátá ó ní ẹ mọ̀ kú ọmọ ṣe wọ́n ní téèyàn bá ṣeun ká ló ṣeun o béèyàn téèyàn àwa náà sì sọ fún pé ó ṣèyàn ẹ wo ẹ ká ìláìjàre nítorí pé ẹ fi ìdùnnú yàn láti dìbò fún ààrẹ Bọ́lá Tinubu láti jẹ́ kí ó jẹ́ pé òun gangan náà lọ́mọye eléyìí tí ó gbé ẹgbẹ́ òṣèlú yìí lékè lọ́dún 2027 gómìnà eléyìí tó dé wọ́ọ̀dù rẹ̀ tí í ṣe wọ́ọ̀dù ẹlẹ́ẹ̀kẹfà ní Ìkọgòsì Èkìtì òun náà ló débẹ̀ o ní déédéé aago 10:30 òwúrọ̀ àná níbẹ̀ náà ló náà ti lọ kópa níbi àátẹ̀ka wípé ta ni yóò gbé àsíá ẹgbẹ́ òṣèlú yìí ta ni yóò gbé dání lẹ́yìn ìgbà tó tẹ̀ka tiẹ̀ tán náà ló wá ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní ẹ̀yin oníròyìn ẹ̀yin náà wọlé wo ẹ rí i pé àwọn èèyàn mọ̀ gba ti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nítorí pé ẹ rí àwọn ọmọ ẹgbẹ́ wọn ní ìgbàgbọ́ nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu o tá a bá ní aṣọ tẹnu yìí bá ya kéèyàn ó dìbò 624 votes kó sì jẹ́ pé 620 gbáko òun náà ní ẹ̀dì fún ààrẹ ẹ̀dàkùn mẹ́rin tó kù táwọn fún náà ó ní gbogbo eléyìí yóò ti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn èèyàn mọ̀ gba ti ààrẹ Bọ́lá Tinubu wọn ò sì ṣàdédé gba tiẹ̀ nítorí pé ààrẹ Bọ́lá Tinubu tẹ̀ ń wò yìí àríran ọjọ́ ọ̀la eléyìí tó dá ní visionary leader òun náà ni ààrẹ Bọ́lá Tinubu o nítorí pé ó ní ìpinnu ọjọ́ ọ̀la rere fún orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ wá ní àwọn èèyàn ò ní tún nígbàgbọ́ nínú rẹ̀ ìṣèjọba tó ń ṣe lọ́wọ́ igan ọdún 3 péré ló ti lò ẹ̀yin náà ò rí borílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ń dùn wẹ́lẹ́mú èmi kí mo wí o Oyèbánjí ló wí nípínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni ẹni tí òun náà fìfẹ́ hàn lẹ́nu lọ́lọ́ yìí ipò náà fẹ́ ṣe gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ Olóyè Adébáyọ̀ Adélabúlò náà kó àwọn èèyàn tìkẹ́tìkẹ́ ló lọ sí wọ́ọ̀dù 9 tiẹ̀ ní apá gúúsù ìlà oòrùn ìlú Ìbàdàn lánàá òde yìí níbẹ̀ òun náà ló ti lọ dìbò abẹ́nú tiẹ̀ o fún ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bó náà ṣe wí oníṣẹ́ rí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni gbogbo wọn náà ni wọ́n tún jẹ́jẹ́ àtìlẹ́yìn wọn eléyìí tó gbọ̀ngbọ́n ìyẹn fún ààrẹ Bọ́lá Tinubu o ṣe rí ètò òṣèjọba àwarawa fún àwọn ènìyàn lọ́wọ́ àwọn ènìyàn àti fún àwọn ènìyàn náà ní o ìjọba government democracy is the government of the people by the people and for the people òun náà ni ọ̀rọ̀ ọ̀hún bá dé o nínú ọ̀rọ̀ tó sọ oúnjẹ òdì mímọ̀ wípé a ní àwọn méjì péré eléyìí tí wọ́n sọ pé àwọn fẹ́ jáde dupò ìyẹn lónìí òde yìí àwọn náà fẹ́ jáde o gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ bá gbàgbé ó sì fọ̀ òun náà ni ó ṣe ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ jáde pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu tá a bá wá náà dáa ní ìdá 100 wípé ìbò mélòó ni ààrẹ kó níbi tóun ti wá dìbò tọ̀dọ̀ tòun o ó ní ààrẹ sì kó gbogbo ìbò ìdá 100 pátápátá òun náà làárẹ kò nígbà tí ọ̀rọ̀ tún jáde láti ìpínlẹ̀ Anambra ṣé bẹ́ẹ̀ mọ̀ pé jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àwọn wọ́ọ̀dù orílẹ̀-èdè yìí òun náà ni wọ́n ti dìbò nígbà tí ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC tó náà mọ̀ sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Anambra Emma Anosike ló ní ẹ máa wo nǹkan sẹ́ẹ̀rí téèyàn bá ń ṣe dáadáa kọ́mọ já rìsíìtì ẹ̀ pamọ́ ni o torí yóò wúlò rìsíìtì tí ààrẹ Bọ́lá Tinubu já pamọ́ òun náà ló ń ṣiṣẹ́ fún báyìí o ẹ wò báwọn èèyàn ṣe dìbò náà sẹ́ẹ̀rí báwọn èèyàn ṣe jáde fún ààrẹ Bọ́lá Tinubu ni nítorí pé wọ́n nígbàgbọ́ ni tí ìṣèjọba èèyàn bá ń túyàn lápẹ̀sẹ̀ ẹ rí i pé àwọn èèyàn nígbàgbọ́ nínú ààrẹ Bọ́lá Tinubu yìí mọ̀ bá sẹ́rẹ̀ lọ iṣẹ́ rẹ̀ mọ̀ ń tẹ́ wà lọ́rùn o èmi kí mo wí o ìwé ìròyìn Nigerian Tribune òun náà lọ́kọ̀. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá tó ń ṣàlàyé báyìí wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́
lábẹ́ ìṣàkóso onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni ó ti gbé ìgbésẹ̀ o láti san owó gbà má bínú fún gbogbo àwọn tí dúkìá wọn lọ sí àtúnṣe ojú òpópónà ọjọ́. ẹ má bínú. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá o. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìṣàkóso onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti gbé ìgbésẹ̀ báyìí o láti san owó gbà má bínú fún gbogbo àwọn tí dúkìá wọn tí ó fara gbá àtúnṣe ojú òpópónà ọjọ́ ní ìlú Ìbàdàn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ìwé ìròyìn Punch tó fi léde, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní san owó gbà má bínú o fún gbogbo àwọn tí wọ́n ní dúkìá níbi àtúnṣe ojú ọ̀nà ọjọ́ Akínyẹlé ní ìlú Ìbàdàn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ní àlàyé wípé ìgbésẹ̀ tí àwọn gbé yìí òun ló ní ṣe pẹ̀lú kí ìdàgbàsókè kó bá gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn pátápátá, àti wípé àwọn ò fẹ́ fi igbá kan bọ̀ kan nínú bí igbá oko, bẹ́ẹ̀ ni àwọn ò fẹ́ fi ẹjọ́ ṣègbè kí gbogbo àwọn ènìyàn ìlú kí wọ́n lọ mọ̀ bẹ́ẹ̀. Nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ọ̀rọ̀ ilé ìgbé àti ìdàgbàsókè ìyẹn Williams Akínfúnmiláyọ̀, òun ló jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di mímọ̀, tó sì ń ṣàlàyé wípé gbogbo àwọn ènìyàn tí wọ́n fara kááṣá tí dúkìá wọn lọ ṣe níbi àtúnṣe ojú òpópónà ọ̀hún, gbogbo wọn pátápátá ni wọ́n gba owó gbà má bínú. Nínú ọ̀rọ̀ títí ẹ̀, kọmíṣánná fún ìfiléde àti ìlara ẹni lọ́yẹ̀ ọmọọba Dọ̀tun Oyèládé, òun náà tún sọ̀rọ̀ púpọ̀ wípé lẹ́yìn ìgbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti buwọ́ lu ìwé ọ̀hún láti fún àwọn tí dúkìá wọn tó lọ sí i, ó ní ni wọ́n fi mú kinní ọ̀hún ṣàlóògùn lẹ́yẹ ọ̀ṣọ́kà. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó tẹ̀síwájú wípé bí ìjọba bá ń ṣe ìdàgbàsókè láàrin ìlú, kì í ṣe wípé kó máa pa àwọn ènìyàn lára. Fún ìdí èyí ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n fi gbé ìgbésẹ̀ náà. Wọ́n sọ wípé àtúnṣe ojú ọ̀nà tí wọ́n ń ṣe ọ̀hún òun ni yóò mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Àwọn oníléeṣẹ́ ńláńlá, olókoòwò kéékèèké tó fi mọ́ gbogbo àwọn ènìyàn káàkiri orílẹ̀-èdè àgbáyé tí wọ́n bá wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́, wọn ò lè wò wípé ìpínlẹ̀ yìí ló tẹ́jú gbẹ̀ẹ́gbẹ̀ẹ́ láti dá iléeṣẹ́ kalẹ̀. Fún ìdí èyí àǹfààní náà yóò kárí oko fún gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Bẹ́ẹ̀ ni nínú àtẹ̀jáde náà wọ́n tún tẹ̀síwájú wípé àwọn ènìyàn kan wọ́n ti ń rí owó wọn gbà, àwọn tí wọ́n ì tí ì rí owó wọn gbà yóò sì kàn yín o, kẹ́ ẹ lọ ní sùúrù. Ìwé ìròyìn Punch ló pọ̀ǹtì ẹ̀ ẹ̀mú kẹsìrì ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard òun náà ni mo ti fẹ́ mú ìròyìn eléyìí níbi tí Amechi tó ti sọ̀rọ̀. Amechi ni ẹ wò ó tiẹ̀ ti wá dójú ẹ̀ báyìí orí ọ̀rọ̀ tí Tinubu ti máa ń sọ wípé òun lòun ṣe àtìlẹ́yìn ìyẹn fún Buhari tóun gbé wọlé ìyẹn ní ọdún 2015. ó ní ọ̀rọ̀ tí a wá tó sọ báyìí o, ta ni ó sọ pé òun lòun gbé ààrẹ Buhari wọlé nígbà tí ó jáwé olúborí lọ́dún 2015. ó ní irọ́ burúkú gbà ní orí tèmi gan bá sọ pé èmi Amechi òun náà ni mo gbé ààrẹ Buhari wọlé ìjayò pa ẹnìkan ò kàn lè máa gbà yìí eléyìí tó tọ́ sí gbogbo ènìyàn. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ètò gbòkègbodò ọkọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà, òun náà ló ti tako ọ̀rọ̀ kan o eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu ti máa ń gúngi apá nígboro ayé wípé ṣé ẹ rí bí mo ṣe wà yìí fúnra mi gangan. Òun náà ni mo sọ ààrẹ Muhammadu Buhari ni mo sọ di ààrẹ lọ́dún 2015. Amechi ni èyàn ṣe àwa máa ń mú irọ́ lóòyè báyìí tí ò tún ní pamọ́. Ó ní ẹ wò gbogbo eléyìí tí wọ́n ń sọ tara wọn ni o, nítorí pé ẹni tí ó gbé ààrẹ Bọ́lá Tinubu wọlé lọ́dún 2015 ó ní kìí ṣe ẹnìkan dondo, òun náà ni ó gbé ààrẹ wọlé o, bí kò ṣe ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹgbẹ́ tá a kóra wa jọ nígbà náà tá à ń pera wa ní All Progressive Congress. ẹ dákun tí wọ́n bá ń sọ pé ọ̀lù sẹ́nìkan máa jẹ́ àwádé ni, ó ní All Progressive Congress. òun náà ni ó gbé ààrẹ Bọ́lá Tinubu wọlé, ààrẹ Buhari wọlé lọ́dún 2015. nínú ọ̀rọ̀
eléyìí tó sọ ó ní bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé kó tó ti pé ètò òdìbò gbogbogbò yóò wáyé ní ọdún 2023 òun náà ni ààrẹ Bọ́lá Tinubu ló bá bọ́ sí ìta gbangba ní sọ pé ẹ wo òun lọ́kàn o nítorí pé òun ti ṣe tí Buhari wọlé Buhari ó lulẹ̀ lákọ̀ọ́kọ́ ó lulẹ̀ lẹ́ẹ̀kejì ó wá lulẹ̀ lẹ́ẹ̀kẹta ló wá sunkún wá bí òun lẹ́lẹ́ẹ̀kẹrin pé ẹ má tún jẹ́ kó òun ó lulẹ̀ mọ́ èmi lọ́kàn nínú ọ̀rọ̀ eléyìí tí ó sọ náà ni ó wá sọ pé lọ́dún 2015 wípé èmi gangan òun náà mo ṣokùnfà tí ààrẹ Muhammadu Buhari tó fi jáwé olúbo ní ó ní rárá o ọ̀rọ̀ yìí náà ni ẹni tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers òun ló sọ lójú òpó móhùnmáwòrán kan ní ọjọ́ Ẹtì eléyìí tó kọjá yìí tó sì ń jó di mímọ̀ wípé ẹ wo téèyàn bá ní kéèyàn ó sọ tójú èèyàn gan rí gan èèyàn mọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu iyì tí èsè ti ẹnìkan òun náà ló ń gbélera rẹ̀ lórí ó ní tóun ò sì fi sọ̀rọ̀ nígbà náà ẹ mọ̀ páwọn ròyìn wọn ò bí wípé ẹ dákun o ó sì á jẹ́ pásìkò yìí òun lẹ̀ ń jáde wípé nǹkan ló ṣe ó ní bọ́ ti ń bi nínú ẹ ṣeun gan sẹ́ẹ̀rí ní ọdún 2022 yẹn tí ń pariwo wípé òun lòun gbé Buhari wọlé o sẹ́yìn ọ̀gbàgbé wípé mínísítà lòun gbà náà nínú ẹgbẹ́ òṣèlú APC tó ń bá jáde tó ń bá sọ wípé irọ́ ní pàjáde wọn ni wọ́n lè gbàṣẹ́ lọ́hùn nígbà náà ó lọ́mọ ọ̀dọ̀ náà ọ̀fọ̀ ọgbọ́n ṣe ni ó ní àmọ́ṣá lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan tí ó ti wá jẹrewé tó jẹregbò yìí iná lòun fi wá fẹ́ sọ wípé ẹ wò ó òun gangan òun ní ipa tóun kó nípa bí ààrẹ Buhari bó ṣe wọlé àwa ní jẹ́nìkan wá máa gba iyì tó yẹ kí gbogbo wa gbà ẹ dákun tó bá sọ pé òun lòun gbé ààrẹ Buhari wọlé èmi náà Rótìmí Àmẹ́chí màá sọ wípé èmi gan o ni mo gbé ààrẹ Buhari wọlé lọ́dún 2015 ọ̀rọ̀ yìí pọ̀ o bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn eléyìí ló ti jáde wá Gúnmi ó jiyàn wípé àwọn ò jọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn báńdíìtì àwọn ikọ̀ agbésùnmọ̀mí ní orílẹ̀-èdè yìí kí gbogbo àwọn tí wọ́n ń gbé ìròyìn òfegè káàkiri kí wọ́n ṣẹnu ní gbọ́lá fún o. ìwé ìròyìn The Nation ó jábọ̀ rẹ̀ báyìí wípé onímọ̀ nípa ẹ̀sìn Islam ní ìpínlẹ̀ Kaduna Sheikh Ahmed Abubakar Mahmood Gumi ni ó ti jiyàn àhesọ ọ̀rọ̀ kan o tó ti ń mì gbòòrò tìtìtì láti ọjọ́ tó ti pẹ́ wípé òun ṣe àtìlẹ́yìn fún àwọn ikọ̀ agbésùmọ̀mí àti wípé àwọn jọ ń ṣiṣẹ́ papọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ṣàpèjúwe àtẹ̀jáde náà gẹ́gẹ́ bí irọ́ ńlá àti irọ́ tó ṣòro gbàgbọ́ pẹ̀lú wípé wọ́n ní òun pàmọ̀pọ̀ àwọn jọ ń ṣiṣẹ́ papọ̀ nínú àtẹ̀jáde kan tí Gúnmi tó fi léde ní ìpínlẹ̀ Kaduna lánàá òde yìí níbẹ̀ ló ti ń sọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàkùrọ̀sọ tóun bá ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ tóun bá ṣe fún àwọn ènìyàn lórí bí ètò ààbò bí ó ṣe fẹsẹ̀ rinlẹ̀ àti ọ̀nà àbáyọ àwọn tí wọ́n jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tàbí àwọn tí wọ́n ń fi fọ́nrán fídíò sí orí ayélujára àwọn content creators ni wọ́n ṣe oríṣiríṣi àdàmọ̀dì ọ̀rọ̀ tí òun bá sọ yìí tí wọ́n sì máa fọ́n káàkiri wípé ẹ̀gbọ́n tí Gúnmi wí ẹ̀gbọ́n tó wí ẹ̀gbọ́n tó sọ nínú ọ̀rọ̀ onímọ̀ nípa ẹ̀sìn Islam náà ó wá fi ohùn léde báyìí pé gbogbo ẹni yòówù tí ó bá mọ̀ wípé òun ti bá àwọn bandit ṣiṣẹ́ papọ̀ rí tàbí àtẹ̀jíṣẹ́ kan tó lè fi gbé ọ̀rọ̀ rẹ̀ nídìí kó fi síta tàbí fọ́nrán fídíò kan tí ó ti ṣe àfihàn níbi tí àwọn ti jọ ń ṣiṣẹ́ papọ̀ kó fi síta o nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí gbogbo ìgbà ni òun tí òun jẹ́ Gúnmi òun wá ìlọ́rọ̀ orílẹ̀-èdè yìí ìṣọ̀kan ìdàgbàsókè àti kí orílẹ̀-èdè Nàìjíríà kí afẹ́fẹ́ àlàáfíà kó máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ torí pé ọ̀kan pàtàkì òun ni orílẹ̀-èdè yìí jẹ́ ní gbogbo àgbáyé nínú ọ̀rọ̀ Gúnmi ó rọ gbogbo àwọn ènìyàn ìlú lákọlábo wípé kí wọ́n ṣọ́ra o láti máa gbé irú ìròyìn èké káàkiri nípa òun àti wípé níbi tí ọ̀rọ̀ dé báyìí gbogbo ẹni yòówù bóyá lórí ayélujára o tàbí pé wọ́n ń sọ ní àpéjọpọ̀ wọn wípé Gúnmi ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ikọ̀ báńdíìtì ọwọ́ òfin làwọn ò fi máa gbé wọn báyìí bẹ́ẹ̀ ni wọ́n ò fojú kàtà òfin ìwé ìròyìn The Nation ló dì jáde ẹ lọ mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. ẹ jáde ojú ọjà tá a bá padà dé ìròyìn àjímúná yóò máa tẹ̀ sọ́wọ́ wájú o ẹ lẹ́ńbẹ̀ wo ẹ kú kalẹ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí
ilé ìtura Okeo City International Hotel and Suites Okeo wọ́n fi àsìkò yìí pè gbogbo ènìyàn síbi àríyá ọdún eléyìí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Iléyá Fun Night and Award Night eléyìí tí yóò máa wáyé ní ọjọ́ Iléyá gangan bẹ̀rẹ̀ láti aago 5 ìrọ̀lẹ́. Genius Tarid Akanni Ọláìtàn akọ́mọlédè wa ni yóò máa ṣeré ọdún fún wa. Bákan náà Sakire Pilo ono wà níbẹ̀ tó bá ti wá di on the 31st of May 2026 ní ọjọ́ Sunday òun náà ni water splash ló máa wáyé bẹ̀rẹ̀ láti aago 7 àṣálẹ́. 1,000 naira lówó wọlé, 5,000 naira fún VIP, 25,000 naira fún table for 5. Ètò ààbò wà ní sẹpẹ́ a ó máa retí yín o fún fàájì ọdún ayọ̀ láṣẹ o. mo bonire yọ̀ mo bonire jó kílé bá lè jẹ́ tèmi wá. Luxury, comfort and harmony ìrírí àrà ọ̀tun aláìlẹ́gbẹ́ ló kalẹ̀ kà sí ìlú ayétòrò ilé ìjọba ìbílẹ̀ ìwájọwà ìpínlẹ̀ Ọ̀yọ́ Kenijak Royal Harmony Resort paradísì orí ilẹ̀ ibi tí ìgbádùn sódò sí yàrá ìgbàlódé pẹ̀lú ibùsùn àwọn lọ́balọ́ba ilé ìgbafẹ́ tí ó múmu tó tutù dódó wà lónírúurú ilé oúnjẹ tí àwọn oúnjẹ ilẹ̀ yìí àti tòkè òkun ti ń ṣe wájẹwájẹ 24 hours electricity kò sí ìdákúrekú iná ọba nítorí solar system wà ní digbí. Bákan náà standby generator tí ò ní jáni nítọ̀ mọ́. Ètò ààbò wà fún dúkìá àti àlàáfíà yín. Parking space tó finilọ́kànbalẹ̀ pẹ̀sẹ̀. Wàyí o ọjọ́ 24 oṣù karùn-ún ni a máa ṣíṣọ lórí Kenijak Royal Harmony Resort ayétòrò ilé bẹ̀rẹ̀ láti aago 12 ọ̀sán. Muniru Adébáyọ̀ ọmọ Awídẹ́rẹ́ Mr Maximum the Fugician ni ó máa kàn lù sí wa níbàdí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 07052508156 tàbí 09018321898. Kenijak Royal Harmony Resort live royalty feel harmony. Tẹ́tí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́ Ralac Ventures wọ́n ń kí gbogbo àwa ènìyàn ìlú wípé a kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyá títí ọdún yìí kò ní jẹ́ àṣemọ fún wa. Wọ́n ní ká ẹ má gbàgbé wípé ọ̀kan ọ̀jọ̀kan egbòogi ìbílẹ̀ èyí tó ń jẹ́ kí ara ẹni kó mókun sí ní gbogbo ìgbà àwọn ti ṣàgbéjáde rẹ̀ ní iléeṣẹ́ àwọn lówó tí kò gún pa rárá. Bẹ́ẹ̀ ni gbogbo àwa tí a bá ń ṣàkíyèsí kùdìẹ̀kudiẹ̀ kan nínú àgọ́ ara wa wọ́n sọ wípé máṣíìnì òyìnbó náà wà nílẹ̀ ṣẹpẹ́ o lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn máṣíìnì òyìnbó yìí èyí tẹ́ sùn lé ń bẹ èyí tẹ́ dúró lé lórí bẹ́ẹ̀ ni èyí tẹ́ rọ̀gbọ̀kú lé lórí tí nàkàṣẹ apá nàkàṣẹ ẹsẹ̀ àǹgóró ẹ̀yìn kó máa faniṣo gbogbo àwa tá à ń ṣiṣẹ́ ìdúró iṣẹ́ ìjókòó wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ wá kẹ́ ẹ wá lo máṣíìnì titun ìgbàlódé yìí ní iléeṣẹ́ Ralac Ventures kó bá yín wá ojútùú àti ọ̀nà àbáyọ sí àwọn kùdìẹ̀kudiẹ̀ kan tó ń bá yín fínra nínú àgọ́ ara ẹni lówó tí kò gún pa ní gbogbo ẹ̀ ló bá dé boko jìnnà ilá ò gbọ́dọ̀ kó. Ìlú Ìṣẹ́yìn ní olúléeṣẹ́ Ralac Ventures ni wọ́n fi ìdí kalẹ̀ sí ní ìyànà ojú bàbá lókè ayọ̀ ẹ̀ka iléeṣẹ́ wọn ó wà ní ìlú Òkèò nílé bàbá Akíntọ́lá ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Ìṣẹ́yìn yìí tó wà ní ìlú Òkèò ẹ̀ka iléeṣẹ́ wọn míì ó tún wà ní ìlú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ. Lónìí ọjọ́ àìkú ọjọ́ Sunday alájì sì wà ní ìlú Ìṣẹ́yìn o tó bá di lọ́la ọjọ́ ajé ni wọ́n padà wá sí ìlú Òkèò ní iléeṣẹ́ wọn tó wà ní ìlú Òkèò. Ẹ̀yin fẹ́ pè wọ́n ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sí ọ̀dọ̀ wọn 09027249106 09027249106 tàbí 09063822370. Ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ́ iléeṣẹ́ Ralac Ventures lógún. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìròyìn àjímúná ó sì ń túyà gbàǹsó lóde o gẹ́gẹ́ bí àṣekọ̀wé rẹ̀ nínú ìwé ìròyìn Vanguard òun náà ni ìròyìn eléyìí ló wà níbi tí wọ́n ti jó di mímọ̀ wípé lásìkò tá a wà yìí ọdún iléyá tó dé yìí ó mọ̀ rí bákan tòró ti ń hó hẹ́ o láwọn agbègbè kan wọ́n ní tá a bá ní a mọ̀ sọ àgbò eléyìí tẹ́sẹ̀ rẹ̀ bá tilẹ̀ dáadáa ó bẹ̀rẹ̀ látòrí mílíọ̀nù kan sí gbẹnu sókè láwọn tí ó bá dúólẹ̀
tó rẹ́sẹ̀ walẹ̀ dáadáa wọ́n ní àwọn àtàtẹ̀ èèyàn lélẹ́yìn ó fi pẹ̀lú ẹ̀ gan òun náà tún ti gbé ẹnu sókè o látàrí iléyá eléyìí tó ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n òun náà ni ó mọ̀ ti ba àwọn èèyàn lẹ́jà fò látàrí bí gbogbo nǹkan bó ṣe gbẹnu lókè. ìwé ìròyìn Vanguard òun náà ló ṣiṣẹ́ oníròyìn eléyìí tó jáde sínú ìwé ìròyìn Sunday Vanguard láàárọ̀ yìí òun náà ni ẹ ti ń sọ wọ́n ní ẹ wò ó tá a bá ní aṣọ òde láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a wà yìí iléyá ọdún yìí ó ti ṣeré o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà ni wọ́n fi ẹ̀hónú wọn lára àwọn olùtajà àti àwọn alábàárà gbogbo wọn pátápátá òun náà ni wọ́n fi gbé ta ò tí wọ́n ní gbogbo nǹkan lọ́wọ́ wọn báyìí látòrí àwọn tí ń tajà lọ́jà àtàwọn tí ń lọ rà á wọ́n ní kò sì ṣe lẹ́yìn bí ọ̀rọ̀ ọkọ̀ ìgbòkègbodò ọkọ̀ bó ṣe gbẹ́nu lókè òun náà lọ́fà ó tí gbogbo ẹ̀ fi rí bákan kódà àwọn kan tiẹ̀ ní wọ́n ti sọ pé n tí n bá ní ìní ìfisọwọ́sàn mọ̀lẹ́bí mi ìyẹn ló ko àbí nílùú wa nítorí pé owó tá a fi wọ mọ́tò gan kéèyàn ó wulẹ̀ bun àwọn tó wà nílé yóò fẹ́ wúlò wọ́n ní láti ìpínlẹ̀ Èkó lọ sí Ìbàdàn sí Badagry àwọn ròyìn wọ́n ṣe ròyìn lánàá òde yìí tí wọ́n sì ń béèrè lọ́wọ́ àwọn èèyàn wípé ẹ dákun o àsìkò ọdún yìí o bó ló ṣe rí lọ́dọ̀ tìyín ní àhín láwọn èèyàn ní wọ́n bá ń sọ inú ọjà eléyìí tí wọ́n wọ̀ ní ìpínlẹ̀ Èkó níbẹ̀ náà wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n jẹ́ odi mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú wọn ló kó pàǹkẹ́rẹ́ lọ́wọ́ tó sì ń sọ wípé ẹ wo ẹ kò sọ́jà òde wọn ni látòrí àwọn onítòmátì àwọn alátarodo ní ọjà Ashiru tó wà ní ìyànà ọba ní ìpínlẹ̀ Èkó wọn nígbà tí wọ́n débẹ̀ nígbà bá àwọn ọlọ́jà ní ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ lọ́lọ́jà kan tó jẹ́ pé òwò ata lòun ṣe ló bá ní ṣe é rí tòmátò àti rodo wọ́n ti wọ́n bíi lásìkò tá a wà yìí ó ní tẹ́lẹ̀ táwọn bá fẹ́ ra tòmátò tó jẹ́ apẹ̀rẹ̀ kan 52,000 òun náà ni àwọn máa ń rà á ó ní àmọ́ báyìí ó ti di 80,000 lásìkò tá a wà yìí wọ́n ní ata odò tẹ̀ ń wò 45,000 òun náà ni àwọn ń rà á báyìí tẹ́lẹ̀ sí ní 15,000 òun náà ni àwọn ń rà á kódà àlùbọ́sà tó jẹ́ pé 56,000 náà ni àwọn ń ra báàgì kan tẹ́lẹ̀ 90,000 straight òun náà ni ó jẹ́ báyìí ó ní bó ṣe rí káàkiri nu o arábìnrin kan Rúùtù Lawal oúnjẹ tí èèyàn lè fẹnu jẹ bí ìrẹsì òróró òun náà ni òun ń tà ló bá sọ wípé ẹ wo ṣe rí látìgbà mo ti sílẹ̀kùn láàárọ̀ yìí lásìkò ọdún tẹ́lẹ̀ ló ti kú bíi ọjọ́ mélòó kan tá a wà nù rẹ̀ làwọn èèyàn ti wá máa kó kẹ̀tíkẹ̀tí ó ní àmọ́ lásìkò yìí o òun kàn bu ẹ̀kẹ́ diwọ́ náà ni nítorí pé àwọn èèyàn ọ̀fẹ́ ra ẹni tí wọ́n fi jẹun gan ó ní gbogbo eléyìí ó sì mú òkúta ló mú bá àwọn o ni wọ́n bá tún rìnrìn àjò wọ́n bá lọ sí ibi tí wọ́n ti ń ta ẹran àgbò arákùnrin Abdulrahim ló náà bá sọ̀rọ̀ wípé ẹ káàbọ̀ òde látàárọ̀ tí mo ti wà ń bí ìyìn tí ìta nǹkan jíjẹ nǹkan látàárọ̀ ó ní sẹ́yìn mo ṣe wà nǹkan tí ń ṣe mí tí mo ṣe wà nǹkan ṣe mí o torí àwọn ẹran tẹ́rí tí mo kó lẹ̀ yìí gbèsè òun náà ni àwọn ẹran yìí o àwọn èèyàn ò sì rà tí wọ́n bá ti wá báyìí tá a bá ti sọ iye ẹ̀ fún wọn tá a bá ti ní ó da ẹ mú 800,000 wà wọ́n mọ̀ ní ní táwọn mú lọ bíi 250,000 ni o làwọn bá júwe ibi tí wọ́n ti ń ta mìsonso làwọn bá nawọ́ rẹ̀ sí wọn sẹ́yìn ráwọn ẹran tẹ́rí lórí igbá mi 800,000 1 million 1.2 1.5 òun náà ni àwọn ẹran tó wà ńlẹ̀ yìí àwọn èèyàn sì ní ẹbẹ́ tó bá tẹ̀ ló lọ ní ọ̀rá ó ní tẹ̀wọ́n bá ti sọ iye fún wọn báyìí wọ́n kàn yíjú padà ní èmi tiẹ̀ tún lè mú àwọn bú wípé ó ṣeéṣe nìwọ náà da dùbúlẹ̀ kọ́ ọ fi sàsún ọlọ́sàánú wa ìwé ìròyìn Vanguard náà ló kọ ròyìn náà. ẹni ọba fúnni ní ẹran kéèké lọ́dún yìí kéèyàn máa bọ́ kéèyàn máa dúpẹ́ o pé ẹ̀yin tẹ́ bá pẹran ẹ̀mẹ́rin wá o. ẹ̀sìn wọn pẹ̀ mí. ẹni tí o bá sì rẹ́rin pa kọ́ pa díẹ̀. kó pa tó bá rí. àbí kò bá sì pa bẹ́sikẹ́. ẹ má pa lókìlí o torí mo gbọ́ báwọn kan sọ pé lókìlí ò wọlé yá o à ń sọ lánàá ni ó láwọn ibi tí wọ́n ti máa ń jẹ lókìlí o ẹ mọ̀ fún wa lè mọ̀ jẹ o. kò wọlé yá kò wọlé yá o ṣùgbọ́n wọ ẹnu àwọn kan kò wọ́bi kankan ní kínní. ó wọ ẹnu àwọn kan o. àwọn kan ń jẹ àwọn sọ wà máa dákọ ọ̀gá rẹ ni. ebi wọn náà ló fẹnu ara ẹ túṣùká. ó dáadáa kọ ọ̀gá rẹ ń gbà náà. tó nínú ìwé ìròyìn Ọ̀yọ́ Affairs ní ìròyìn títí ọwọ́ mi yìí ló fẹjú kẹkẹkẹ sí o ṣebí kójú má ríbi gbogbo ara ní oògùn rẹ̀ o àti wípé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ bá a bá ti dà wọ́n dé á tún múra dé gan ni pẹ̀lú ìbẹ̀rù bójó ìgbọ̀n jìnnìjìnnì ikọ̀ àwọn bandit tí wọ́n ti dá ìpayà kalẹ̀
sí ọkàn àwọn ènìyàn ni ó máa fẹ́ jẹ́ kí àwọn alẹ́nulọ́rọ̀ lórí ètò ààbò kí wọ́n ṣe ìpàdé kan tó lọ́ọ̀rìn ní Ìrẹsàádú gẹ́gẹ́ bí ìwé ìròyìn Ọ̀yọ́ àfiyèsí gẹ́gẹ́ bó ṣe fi léde. Àwọn olùgbé àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ ní Ìrẹsàádú ní ìjọba ìbílẹ̀ Sùúrùlérè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti peyamọ láti ṣe ìpàdé àwọn ìkànlú àwọn alẹ́nulọ́rọ̀ lórí ètò ààbò ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2026 tí a wà yìí ni wọ́n ṣe ìpàdé ọ̀hún o lórí ìbẹ̀rùbojo èyí tí ikọ̀ àwọn bandit ikọ̀ eṣin òkọ́kú tí wọ́n dá kalẹ̀ sí ọkàn àwọn ènìyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣòro bí agbọ́n tí wọ́n sì ń ṣe oríṣiríṣi àwọn nǹkan tó wù wọ́n ìdírè o tí àwọn ọ̀dọ́ tí wọ́n fi foríkorí fi kùn lókun àti gbogbo àwọn àgbààgbà àwọn olórí ẹlẹ́sìn àwọn olórí ìlú ní agbègbè náà àti àwọn olórí ìgbèríko láti pawọ́ papọ̀ láti jọ ṣe ìpàdé ọ̀hún torí wípé nǹkan tá a bá lè mójú kúrò níbẹ̀ àmójútó ni o tẹ́ ẹ bá gbàgbé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ làlúrí ló ti ń ṣẹlẹ̀ tó sì tún ti dé ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí pẹ̀lú bí ikọ̀ àwọn afẹ̀míṣòfò yìí bí wọ́n ṣe ìkọlù sí àwọn ilé ẹ̀kọ́ kan ní ìjọba ìbílẹ̀ Oríire débi wípé wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ ọmọ kéékèèké wọ́n kó wọn wọnú igbó lọ tí wọ́n sì tún ṣe ikú pa àwọn olùkọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí nínú ọ̀rọ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn olùgbé Ìrẹsàádú ni wọ́n ti ń pariwo lóhùn òkè wípé à ń rí àwọn àjòjì tí wọ́n ń dúró sí orí ilẹ̀ wa láwọn ẹ̀yìn ìlú ṣùgbọ́n kínní yìí ó rí bákan. Wọ́n sọ wípé pẹ̀lú bí àwọn ṣe ń rí àwọn ojú titun tí wọ́n ń dúró láwọn ẹ̀yìn ìlú nínú igbó káàkiri àwọn pariwo títí wọ́n sọ yí pé kínní ọ̀hún ó rí bákan. Nínú ọ̀rọ̀ wọn wọ́n tún tẹ̀síwájú wípé Àrẹsàádú títí Ìrẹsàádú òun ni kò sí ní orí àpèrè tó sì ti lé ní ọdún 8 báyìí ṣùgbọ́n ní báyìí o nǹkan tí a bá lè mójú kúrò níbẹ̀ àmójútó ni o. Ìdí rèé tí wọ́n fi peyamọ ìpàdé kan tó lọ́ọ̀rìn èyí tí ó kó gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn nípa ètò ààbò tí yóò kó wọn sínú láti fi ìgbàanú kan sọ̀já láti foríkorí fi ikùn lókun fi orí ìkòkò sọ ọ̀ọ́dúnrún láti wá ojútùú àti ọ̀nà àbáyọ sí ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìṣòro ètò ààbò tí kò fẹ́ ṣèrìnlẹ̀ nítorí pé àwọn gbọ́dọ̀ pawọ́ papọ̀ mọ́ ìjọba láti pèsè ètò ààbò tó fẹ́ ṣèrìnlẹ̀ fún àwọn ìdílé àwọn torí pé ní ìlú yìí ni àwọn ti ń ṣiṣẹ́ aya ń bẹ ọmọ ń bẹ níbo làwọn fẹ́ sá lọ gan-an ṣùgbọ́n àwọn ó pawọ́ papọ̀ lọ́wọ́ tí a wà yìí láti pèsè ètò ààbò fún àwọn ènìyàn. Àwọn ìwé ìròyìn Ọ̀yọ́ àfiyèsí ló kọ ẹ lọ mú kẹsì rí ẹ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ náà ni àjọ ICPC ni wọ́n ti ń ṣe àpatẹnujẹ́wọ́ rẹ̀ o tí wọ́n ní ìdí rẹ̀ rẹ̀ o tá a fi gbà ìyẹn kí àwọn tí wọ́n wá Nasir El-Rufai tí wọ́n wá ibi tí a fi pamọ́ sí ìdí rẹ̀ rẹ̀ o tá a fi gbà wọ́n láàyè kí wọ́n wọlé àwọn àjọ tó mójútó lílo owó ìlú mọ̀kùmọ̀kù eléyìí tí wọ́n dá dúró gédégbé the Independent Corrupt Practices and Other Related Offences Commission ICPC òun náà ni wọ́n ti sọ̀rọ̀ léde o tí wọ́n sì ń jẹ́ ó di mímọ̀ wípé lórí ọ̀rọ̀ tí àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ẹgbẹ́ òṣèlú ADC eléyìí tí wọ́n mẹ́nubà wípé kí ló dé o táwọn ò fi lè yọjú sí Malam Nasir El-Rufai níbi tí wọ́n fi pamọ́ sí bẹ́yìn ọ̀bá gbàgbé nínú ìròyìn eléyìí tó jáde lópin ọ̀sẹ̀ eléyìí tí a wà nínú rẹ̀ yìí lópin ọ̀sẹ̀ tó kọjá òun náà ni wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sì ń jẹ́ ó di mímọ̀ wípé níṣe làwọn ṣe àbẹ̀wò eléyìí táwọn ṣe sí ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ gómìnà ní ìpínlẹ̀ Kaduna táwọn ṣe àbẹ̀wò sí o wípé àwọn ò sì rí àyè láti rí tí àwọn sì gbọ́ wípé kódà tó fi mọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ òun náà ni wọn ò jẹ́ kí kún ó yọjú sí o ní àkàtà ibi tó wà láìsí pé ilé ẹjọ́ ó ti dá lẹ́bi ẹni tí ó jẹ́ agbẹnusọ ìyẹn fún àjọ ICPC ó kò ó dé òun náà ló de ọ̀rọ̀ ọ̀hún ló dé síta o tó ń jẹ́ òdì mímọ̀ wípé irọ́ gbu òun náà ni ọ̀rọ̀ tí ẹgbẹ́ òṣèlú ADC eléyìí tí wọ́n sọ síta wípé àwọn ò jẹ́ kí àwọn èèyàn kí wọ́n wọlé wọ́n ní kẹ̀sì àwa mọ̀ wò ó báwọn ò ṣe jẹ́ kí wọ́n wọlé yìí ó wà nínú ìlànà tí ilé ẹjọ́ tí wọ́n gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n wá fi léde wọ́n ní níṣe ni àwọn ti ọ̀rọ̀ pé ẹnìkan pàṣẹ fún àwọn òun náà ni àwọn fi sọ pé kí wọ́n mọ̀ wọlé wọ́n ní tàn sọ náà ni wípé sẹ́ẹ̀rí tèèyàn ó bá wá ṣe àbẹ̀wò ìyẹn sí Nasir El-Rufai gẹ́gẹ́ bí ilé ẹjọ́ bó ṣe àlàkalẹ̀ rẹ̀ ẹ gbúdọ̀ ti kọ́kọ́ kọ ìwé
tẹ́ẹ̀sì fi tí wọ́n sì buwọ́lù látọwọ́ ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà àti adarí ìyẹn fún àjọ ISCPC wọ́n ní lẹ́yìn èyí òun náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá buwọ́lù nílé ẹjọ́ wípé ẹ wo wọ́n lè rí o wọ́n ní lẹ́yìn èyí òun náà lẹ́ẹ̀tọ́ rí ẹ dákun ṣé káwọ́ mọ́ jump protocol ní gbígbà ẹ̀yìn dé tẹ́lẹ̀ fẹ́ wọlé wọ́n ní kódà tó fi mọ́ mọ̀lẹ́bí rẹ̀ gbogbo àwọn nǹkan yìí ìlànà yìí náà ni wọ́n tẹ̀lé o kó tó di pé wọ́n lè rí Malam Nasir El-Rufai kókó ọbẹ̀ náà ni wípé ṣe rí gbogbo tí ẹgbẹ́ òṣèlú All Democratic Congress African Democratic Congress eléyìí tí wọ́n sọ wọ́n ní irọ́ burúkú ni kò sí òótọ́ ọ̀rọ̀ kankan bó ti wulẹ̀ ọmọ ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá tó ń ṣàlàyé báyìí wípé orílẹ̀-èdè mẹ́wàá ní ilẹ̀ adúláwọ̀ ni wọ́n wà nínú ewu àjàkálẹ̀ àrùn Ebola gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wípé kí wọ́n ṣọ́ṣe o bẹ́ẹ̀ kí wọ́n ṣe àwọn nǹkan tó tó àti àwọn èyí tó yẹ gẹ́gẹ́ bí àwọn àjọ tó ń rí sí àjàkálẹ̀ àrùn ní ilẹ̀ adúláwọ̀ CDC gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde ìwé ìròyìn Punch ó jábọ̀ báyìí wípé àwọn àjọ tó ń rí sí àjàkálẹ̀ àrùn ní ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ti fi orúkọ àwọn orílẹ̀-èdè mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ti fi léde wípé wọ́n wà nínú ewu àjàkálẹ̀ àrùn Ebola gẹ́gẹ́ bí wọ́n ṣe wí àwọn orílẹ̀-èdè ọ̀hún ní orílẹ̀-èdè tó wà ní àárín gbùngbùn ilẹ̀ adúláwọ̀ àti orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ ti ìlà oòrùn ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí olórí àwọn àjọ náà tó fi léde John Kasia òun ló jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di mímọ̀ lánàá òde yìí nígbà tí ó ń sọ bí kinní náà bó ṣe fi ọwọ́ ba àwọn lẹ́mìí àjàkálẹ̀ àrùn Ebola òun ni wọ́n ní ó tún ṣẹ́yọ òbí ní ọyẹ́ ní orílẹ̀-èdè Congo àti Uganda gẹ́gẹ́ bí wọ́n ṣe wí àwọn orílẹ̀-èdè mẹ́wẹ̀ẹ̀wá tó wà nínú ewu àjàkálẹ̀ àrùn Ebola òun ni Angola, Burundi, Central African Republic of Congo, Ethiopia, Kenya, Rwanda, South Sudan, Tanzania àti Zambia àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí ni wọ́n ti fi orúkọ orílẹ̀-èdè wọn léde wípé bí kinní yìí bó ṣe ń ṣe àti níbi tó ti ṣẹ́yọ kí àwọn orílẹ̀-èdè mẹ́wẹ̀ẹ̀wá yìí kí wọ́n sọ ṣe o nítorí wípé ó ti ń fẹ́ máa tàn kálẹ̀ káàkiri gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní orílẹ̀-èdè Congo ó kéré tán wọ́n ti kọ àkọsílẹ̀ bíi 100 ènìyàn nígbà tí àrùn náà tó ti ṣe ikú pa 100 ènìyàn gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí àwọn àjọ tó ń rí sí ètò ìlera ní orílẹ̀-èdè àgbáyé ìyẹn WHO tí wọ́n fi léde ní báyìí o wọ́n ní kí gbogbo àwọn ènìyàn ìlú pàápàá jùlọ ní orílẹ̀-èdè tí mo ti kà yìí kí wọ́n ṣọ̀ṣe kí wọ́n sì tẹ̀lé àwọn ìlànà tí wọ́n ti fi léde fún wọn ìwé ìròyìn Punch ló pọ̀njẹ́ ẹ lọ́mọkẹyẹ ò níbẹ̀. ìròyìn eléyìí náà ló fọwọ́ bani lẹ́mìí o níbi tí àwọn ọ̀daràn bójú kíókíó eléyìí tí wọ́n ṣekú pa akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn ní ìpínlẹ̀ Imo eléyìí tí wọ́n gba orí lọ́rùn rẹ̀ tí ó ti ń ṣe àpatẹnujẹ́wọ̀ o ọ̀kan lára àwọn tí ọwọ́ bà nínú àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn eléyìí tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa arábìnrin Wendy Achumba òun náà ló ti sọ̀rọ̀ jáde o tó sì ń jẹ́ òdì mímọ̀ wípé ìdí rẹ̀ rèé o eléyìí tí àwọn fi ṣe iṣẹ́ bú eléyìí tí orí gbé fáwọn tí àwọn sì ṣe nígbà tó ń sọ̀rọ̀ nínú fọ́nrán kan tí wọ́n la àlàálẹ̀ rẹ̀ lójú òpó ayélujára Okonko òun náà ló ń sọ̀rọ̀ tó sì ń jẹ́ òdì mímọ̀ wípé níṣe ni àwọn wọ ibi tí arábìnrin ọ̀hún tó ń gbé ní déédéé aago 7 alẹ́ tó sì jẹ́ pé nígbà táwọn dé ọ̀dọ̀ rẹ̀ àwọn kọ́kọ́ fipá àwọn fi bá a lájọṣepọ̀ wọ́n ní lẹ́yìn èyí òun náà ni àwọn wá gba ẹ̀mí lẹ́nu rẹ̀ wọ́n ní àwọn tó kù rẹ̀ ń kọ́ níbo ni àwọn tó kù rẹ̀ wà ó lóun ò mọ ibi tí wọ́n wà ó ní níṣe ni òun àti àwọn èèyàn tó kù àwọn òun náà làwọn jọ pìmọ̀ pọ̀ wípé arábìnrin yìí òun náà ni àwọn ò lọ sí ọ̀dọ̀ rẹ̀ kó tó di pé àwọn dé ọ̀dọ̀ rẹ̀ wọ́n nígbà tí àwọn sì gbìmọ̀ràn báwọn sì kọ́kọ́ dé ọ̀dọ̀ rẹ̀ náà ni àwọn lu igi mọ́ lórí tó sì jẹ́ pé ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Emmanuel òun náà ni ó fi ọ̀bẹ ló fi ṣọṣẹ́ sí ní apá ọrùn lẹ́yìn ìgbà tí àwọn tò lọ́wọ́wọ́ táwọn fi tipá táwọn fi bá lájọṣepọ̀ tán àmọ́ ṣá ó ti ń wò kànbòrò ní akàtà àwọn ọlọ́pàá tí iléeṣẹ́ ọlọ́pàá sì ní àwọn tó kù tí wọ́n wà lórí bí wọ́n ṣe ń sáàkì àwọn ń gbé ìgbésẹ̀ láti mú wọn kí wọ́n lè wá fi mú kí wọ́n wá fi kátà òfin ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn tó fọwọ́ bani lẹ́mìí bẹ́ẹ̀.
àmì o. nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá àgbà kí wà lọ́jà kórè ọmọ tuntun wọ́ ní àwọn àgbáwí o ìdíre o tí Peter Obi tó fi mórílẹ̀ orílẹ̀-èdè South Africa láti lọ ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn olórí orílẹ̀-èdè náà lórí ìkọlù tó ń wáyé sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí wípé ẹ kó ẹrù ẹ káàṣà yín kúrò ní South Africa ẹ gba orílẹ̀-èdè bàbá yín lọ. olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi ni ó ti mórílẹ̀ orílẹ̀-èdè South Africa láti lọ ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn olórí orílẹ̀-èdè náà lórí ìkọlù tí àwọn ọmọ South Africa tí wọ́n ń ṣe sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí wípé ẹ kúrò ní ilẹ̀ bàbá wa ẹ gba orílẹ̀-èdè yín lọ. nínú ọ̀rọ̀ tí Peter Obi tó fi léde ní ojú òpó Facebook rẹ̀ lánàá òde yìí níbẹ̀ ni ó ti ń ṣàlàyé nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ṣe àbẹ̀wò sí Peter Obi tó sì ń sọ fún wọn wípé wíwá tí mo wá sí orílẹ̀-èdè South Africa mo wá láti wá ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn olórí orílẹ̀-èdè tí ẹ̀ ń gbé yìí torí wípé kò ní dára tó kí wọ́n máa ṣe ìkọlù sí yín àní kò bójúmọ láti máa ṣe ìkọlù sí yín torí pé orílẹ̀-èdè South Africa àti ti Nàìjíríà orílẹ̀-èdè ńlá ni méjèèjì tó sì jẹ́ pé a gbọ́dọ̀ ní ìfọwọ́sowọ́papọ̀ tó lọ́ọ̀rìn ká jókòó ká jọ sọ̀rọ̀ papọ̀ kí ló ń ṣẹlẹ̀ kí lẹ fẹ́ kí ni eléyìí àti wípé lábẹ́ òfin ènìyàn lè gbé ní ibi tó bá wù ú láláì ní ṣígbódò rósọ tàbí fàákàjà kankan tàbí dúkùú fún ìdí èyí Peter Obi ni wọ́n sọ wípé ó ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ẹnìkan tí wọ́n pè ní Mr. Leon Shadraba pẹ̀lú mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè àti àwọn olórí ni wọ́n jọ ṣe ìpàdé papọ̀ tó fi mọ́ àwọn orí adé àwọn ọrùn ìlẹ̀kẹ̀ ní orílẹ̀-èdè náà tí wọ́n sì jọ fọ̀rọ̀ jọ̀rọ̀ nípa bí àlàáfíà bí yóò ṣe jọba fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé ní South Africa. ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn náà jáde ẹ lọ mú kẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. ó já súnmọ́ àwọn aráalé kí àwọn náà kí wọ́n dá sí ọkàn ọjọ́ kan ìròyìn eléyìí tí a ti kà fún títí àárọ̀ yìí 070477064 náà lójú òpó tí ẹ fi pè tàbí 07010150602 ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. àmì ò ẹ ṣeun. ó dáa. ọjọ́ àpamọ́ àwọn ìjọba wa màtí wọn kí wọ́n jẹ́ àtúntàgbà mójútó àwọn àpèmíṣòfò yìí gbogbo primary lọ́gbọ̀ọ́gbọ̀n tí wọ́n ń tà ilé ọ̀tọ̀ ṣe pàtàkì ṣùgbọ́n tó ṣe pàtàkì fáwọn ìgbìmọ̀ ní àwọn ọmọ tí wọ́n kú yìí ọmọ tó di pampers ń jó kiri àwọn òbí ìsú pampers nǹkan níṣẹ́ wọn máa mọ èyí tí wọ́n wà ọjọ́ àtúntòrí ọgbọ́n ìwọ ọlọ́run máa láti lu ìṣòro ìní ó dáa ẹ ṣeun. Hello ẹ káàárọ̀. Hello ẹ káàárọ̀ ẹ pé tòsí kò ní bàjẹ́ o. àmì o. orúkọ mi Afẹ́ Olúbọdún láti Ṣakí. ẹ káàárọ̀ mà. pé ọlọ́wọ́n bá wa fún bàbá lọ́wọ́ ń pọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n kó yìí o ọlọ́wọ́n bá wa darí àwọn ọmọ yìí wá o. a sì dúpẹ́ púpọ̀ lórí ìbò tí wọ́n ṣe lánàá lórí ìbò ààrẹ a dúpẹ́ púpọ̀ tọ́lọ́wọ́n ní kọ́ lọ nírọ̀wọ́ ọ̀rọ̀ tẹ́ o ọlọ́wọ́n tẹ bàbá síwájú o lọ́wọ́n yìí jẹ́ ọ̀bàjẹ́ o lọ́wọ́n fún bàbá ṣe o orúkọ Afẹ́ Olúbọdún láti Ṣakí. Hello ẹ káàárọ̀ orúkọ yín bọ́lẹ̀ tí ń pè. àmì ẹ ṣeun. orúkọ mi ni Saudi rẹ́gẹ́nìkì láti Ṣakí. à ń gbọ́ yín o. nípa ọ̀rọ̀ tí bàbá owó bá ń jí sọ wípé bàbá wa Bọ́lá Tinubu wá sí ohun ẹ̀wọ́ pa wọ́n rí pé ńgbà tó ti padà kàròyìn kẹyìn bí ìkẹsẹ̀ wọn gbogbo ní dásìkò wọn ìtọ́rí ọkàn lọ́mọ wọn dákun torí Ọlọ́run àmọ́ tó fi ń wọn lọ́dọ̀ tí wọn wí pásítọ̀ yìí ti pa ẹni tó bá débi tó ti wà wọn ní wálé ní ti kà ààbò tí wọ́n bá kù ní ọdún pa ọ̀rọ̀ tí wọ́n bá gbá gbogbo òkú gbogbo irú yẹn ìfẹ́ tí wọ́n jẹ́ ìfẹ́ tí wọ́n ń ta èlò bá ti tó lápá ọgbọ́n tí wọ́n ń ta ọlọ́run tí wọ́n tó ara òdìdí màálù gbogbo nǹkan wọn tí wọ́n jẹ́ tó jẹ́ ìtàn ìpa ààbò wọ́n sọ ọ̀sẹ̀ lórí wọn àwọn tó ní mọ̀ ìpa ààbò náà ló lè máa fọ́n pa ààbò tó wà wá sì kéré sí gbogbo yẹn wọ́n bá mójútó wọn bá kàn lọ́wọ́ wa gbogbo ọ̀rọ̀ ẹ̀bólà àwọn ẹ̀bólà kì í kó àrùn tí wọ́n tó wọn sọ ọ́ wọ́pọ̀lọ́ mú tí Nàìjíríà tó bá mójútó fọ́nàjọ wọ Nàìjíríà nítorí náà iṣẹ́ tí gbà bá wa jù nípa pé ńgbà yẹn nígbà tí wọ́n ń rìn ọdọ́ rẹpẹlẹ wọ Nàìjíríà tó takuntakun ní o wọ́n dàkún náà bọ̀ wọ́pọ̀lọ́ mú láti èyí náà gbọ́ Nàìjíríà orúkọ mi gbàgbọ́ dẹ́gbẹ́ nítorí àwọn àti. ẹ ṣé o. Hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín. òun yóò ní ha. àmì ẹ ṣeun.
Alhaji Ọ̀mọ̀wé Ayélabógo láti Làǹlátẹ̀. Ẹ káàárọ̀ sà. Ẹ rí bí gómìnà ṣe sọ pé tí wọ́n bá wọn sọ̀rọ̀ àwọn ajínigbé yìí, àwọn náà ò bá wọn sọ̀rọ̀, wọ́n sì náà ti bá wọn sọ̀rọ̀. Ẹ rí ewu tó wà ń bẹ̀, tí wọ́n bá ní àwọn sójà kan lọ kó wọn kan lọ gba àwọn ọmọ yìí ni wọ́n máa fi dìfẹ́ǹdì ara wọn. Ṣùgbọ́n ìbásọ̀rọ̀ ọ̀yẹn lèmi ìbárò pé ọ̀nà bí nǹkan bá ṣe gbà láṣẹ ṣe àwọn ọmọ ẹni ìsìn bí ọjọ́ bíi 6 òtútù mú nínú ilé gan-an dípò ta tí ò taṣọ kan tí ò sóúnjẹ kan tó bá jẹun ó bá wọn sọ̀rọ̀ náà kí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n kú bí ń ṣe bẹ́ẹ̀ náà ti pẹ́ tó káwọn ọmọ ìfìlè wálé ojú òní tiwa Ọ̀mọ̀wé Ayélabógo láti Làǹlátẹ̀. ẹ ṣeun gan. hello. ẹ káàárọ̀ Mr. Abdulrasheed. ẹ ṣeun o. àmì o. àmì. ẹ bá gbóhùn sókè o. ẹ bá gbóhùn sókè. àmì o. ẹ ṣe o. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín bọ̀lẹ́ tí ń pè o. ìlànà àtọ́lọ́run ní ọ̀sẹ̀ láti sẹ́yìn. yes à ń gbọ́ yín o. àwọn nípa ti bàbá Gúnmi yẹn ni mo fẹ́ dá sí. naam. nígbà tí bàbá Gúnmi ní àwọn ò ṣe agbátẹrù fún wọn káwọn aráàlú fi wọn lẹ̀ ọlọ́run ọba àlekè ọláyọ̀ bá wa ṣe á wá rọ àwọn náà káwọn ní ọ̀parapọ̀ mọ́jọba láti lè ṣe pé kọ́nà fi jẹ́ kí nǹkan ẹ̀yọ́ dẹ́kun torí pé bí sẹ́yìn yọ̀ ọ̀dá èèyàn tó ẹ̀tọ́ wo tọ̀yọ́ ti ti wà yìí à ń sọ kúlẹ̀ àwọn ọmọ yẹn báyìí wọ́n ní ọ̀dà nǹkan má jà lójú ẹ kúlẹ̀ wọn kíjọba ọ̀dà nǹkan ó ṣègbésẹ̀ kan wọ́n gbà àwọn ọmọ yìí o òrònú ó ti bá àwọn ọmọ kéékèèké tọ́kẹ́ ìjàgbàgẹ́ tí òun náà ní báyìí ibi téèyàn lọ kéèyàn lọ ọbẹ̀ táwọn oníjọ́ bàjẹ́ ọlọ́run fún ọ ṣe o náà ní gbogbo ọ bàjẹ́ mẹ́. àmì o hello. ní àná ni ìròyìn gbé wípé wọ́n ti pé ọjọ́ 7 bẹ́ẹ̀ni tí wọ́n ti wà lákàtà wọn lónìí ìbáyìí ó ti pé ọjọ́ 9 ọjọ́ 9 ló dì lónìí báwọn. kí ni wọ́n ó jẹ aṣọ. ẹ káàárọ̀ orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. naam. àmì o. àgbọ̀ yín. ọ̀rọ̀ tí ẹni tó bá lórí mi ní fẹ́ bá sí o. wọ́n rí pé ìwà burúkú làwọn ènìyàn hù ọ́ kí wọ́n bá fún kíjọba wọn bá ṣe ìpínpẹ̀ gidi lórí rẹ̀. ẹni tó mọ̀ fún wọn fún lọ́gbọ́n adé síbi tá a wà iṣẹ́ náà pọ̀ ní ọ̀lẹ́kẹ̀ẹ́jì. ọba àwọn tó ń ṣiṣẹ́ ìrọ̀ àní ìdísáré o orúkọ tí wọ́n bá ṣe ta nígbà mo sì kí àwọn tó náà tó pàdé papọ̀ lọ́dọ̀ àwọn bíi ti ọ̀pọ̀ aláàbò àti wọn wọ́n bá tuntun wọn mọ́ sí tọ́ba bá tó sì máa má ta ìṣẹ́ náà ara wọn àti ní ọ̀pọ̀ ọ̀pọ̀ òun àpẹẹrẹ láti pa sí yẹn. ẹ ṣeun. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. kò bínú ẹnìkan ládòwìkì. yes à ń gbọ́ yín sà. èmi kàn fẹ́ rọ gbogbo wa pátápátá la wà fún ààbò yìí o ìjọba nìkan ò lè ṣe o gbogbo ohun tó bá yẹ ká ṣe ẹjẹ́ á ṣe àwọn ọba èmi ń béèrè lọ́wọ́ pé ohun táwọn bàbá wa ń lò láyé àtijọ́ tó gun orí kò lùkẹ́ sí òsì mọ́ níṣẹ́ àwa ọmọ ojú wa ti wá pọ̀ àti lójoojú ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká ké sáwọn bàbá wa gbogbo ọ̀nà tá a bá lè gbà ìjọba nìkan ò lè ṣe wọ́n ń gbìyànjú ní gbogbo ọ̀nà àwọn aráàlú ni òjò yọ aláwọn tó lọ ń ṣàgbọ́dẹ gbà fáwọn èèyàn yìí ẹ jẹ́ máa bá àwọn yẹn náà wí ìwà burúkú ni kò dáa nítorí owó táàfin sílẹ̀ nínú ayé lọ ká máa ṣàgbọ́dẹ gbà fún àwọn oníwà burúkú yìí ẹ jọ ọlọ́run ó ràn wá lọ́wọ́ ọlọ́run ó ṣẹ́gun wa lórílẹ̀‐èdè yìí yóò sì dára fún wa. àmì ò ẹ ṣe o. hello. ẹ káàárọ̀ orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. ẹ tí ì sorúkọ yín fún wa o. orúkọ mi ni ìfàdíjìnà
yes à ń gbọ́ Mr. Rijumọ. lórí àwọn ààrẹ wa yẹn wọ́n ń ṣiṣẹ́ wọ́n ti fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n àwọn tó súnmọ́ wọn ọba náà tó ti gbà ń sọ nítorí pé nàìjíríà ti ṣe dáadáa nàìjíríà ẹgbẹ́ ìgbọ́n sọ nípa ayé wa àwọn tó sì súnmọ́ ọ̀rẹ́ tó nìyí tó bá ń bọ̀ lọ́wọ́ rẹ̀ tó ń bọ̀ nàìjíríà wọlé wọ́n fi nàìjíríà dà ìdíyà mi àwọn ń gbẹ̀mí àwọn ń gbẹ̀mí wọ́n pọ̀ wọ́n fún àwọn ìlú ara àwọn oníbàá mi sọ̀rọ̀ ní ṣùgbọ́n tó ń bá wọn ṣe ní ìlú ìwà mi sọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ rẹ̀ sọ́ọ̀lì àwọn ìdọ́dọ̀ àbọ̀tá bá rẹ̀ sọ̀rọ̀ wọ́n bá kò kàn ṣàánú àwọn ẹ̀kúnnù ọgbọ́n báwọn tó wá ń sọ. ẹ ṣeun ẹ ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín. olúọmọ jagaba láti ṣẹyìn. ẹ ṣeun olúọmọ ẹ káàárọ̀. bàbá wa Bọ́lá Ahmed Tinubu lọ́rọ̀ security òun ló mọ́mú láyà wa ọmọ Nàìjíríà púpọ̀ òun ló mọ́mú láyà wa ẹ ajá ìrọ̀ àwọn gbogbo àwọn candidate gbogbo àwọn olóṣèlú tí wọ́n ń jáde ṣùgbọ́n àwa tajọ́ ọmọ Nàìjíríà àwa ni ká ronú o àwọn pàápàá nú àwọn ọ̀dọ́ lájẹ́ pé ká mọ ẹgbẹ́ tí a máa dìbò fún nítorí gbogbo nǹkan yẹn ó nira púpọ̀ ó nira fún ààyè ọgọ́ àgbọ̀dọ̀ tó ẹgbẹ́ ọ̀tá ó nira lájẹ́ pé ká mọ èèyàn ní ká dìbò fún lásìkò tá a wà ń bẹ̀ yìí nítorí pé gbogbo ọ̀rọ̀ Nàìjíríà yìí títí ń lọ yìí pọ̀ yẹn kò ní ìtumọ̀ tiwa o pàápàá ọ̀rọ̀ security tí mo ti kọ́ dákọ̀ yẹn olú ọmọ jagaba. ẹ ṣe olú ọmọ láti ṣẹ́yìn. hello ẹ káàárọ̀ ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wálẹ̀ o. yes à ń gbọ́ Mr. Sunday. lórí ọ̀rọ̀ àwọn ọmọ tó yẹn pàmí lọ́kàn jẹ́ òun tuntun torí ẹ̀. ìyẹn làwọn ti fún wọn ìyẹn làwọn tí wọ́n ti fún wọn ìbànújẹ́ ní gbogbo ayé wọn lọ́jọ́ látọ̀ láti ṣe. wọ́n gbà ń pẹ́ àwọn ìjọba ń torí Ọlọ́run wọ́n sì ti bá wọn dá sí ọmọdún nìkan ọmọdún méjì èyí tí wàá rẹ̀ gbé lọ́wọ́ báwọn ọmọ kọ̀ǹdíṣàn wọn lọ́wọ́ láti jẹ wà káàdì ìlú ti kó iṣẹ́ ìgbẹ́sẹ̀. kò tí wọ́n wà ń ṣe ibẹ̀ kò tó àwọn gbogbo lọ́rùn nígbà ìjọba nínú ọ̀gbọ́n ti dá sí wọ́n ti dá sí kó má pẹ́ jù. ẹ ṣeun mi ò ẹ ló ẹ káàárọ̀ o. ẹ kà fà gbọ̀fà ló ń sọ̀rọ̀ láti ìlú sẹ́yìn. yẹ sà ń gbọ́ yín sà. ara àkó ètò àní ìròyìn kàlágbára Ọlọ́run. àmì o. à ń gbọ́ yín o. a ti rọ lórí ọ̀rọ̀ ètò ààbò yẹn tó kọ́ lọ́wọ́ balẹ̀ kí ọlá kọ́ bá tó kọ́ má jà pọ́wọ́ o. àmì tó káwọn ìjọba wa kí wọ́n bá mójútó ọ̀rọ̀ ètò ààbò torí pé ọ̀sẹ̀ ni wọ́n ó jí gbé àwọn bí àwọn ènìyàn nísìnyí òní wà ní ìdùnnú báyìí. ọlọ́wọ́ balẹ̀ kí ọlá kọ́ má ti wà lẹ́yìn tí wọ́n ó jí gbé wọ́n má jà àwọn ọmọ wa gbé wọ́n má jà àwọn òbí wa gbé o. àmì o ẹ ṣeun ẹ ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wálẹ̀ o ẹ káàárọ̀. àmì o ìpín yín náà lágbé kan ìlàbalà ẹ̀ náà à ń gbọ́ yín. ẹ má dá sí i. Nda Ọlọ́run ó dùn wá nú. Ọ̀dà Ọlọ́run ó dùn wá nú lórí ẹ̀. àmì Ọlọ́run ẹ ṣé o. Ọlọ́run ó dùn wá nú lórí ẹ̀ ẹ já dé òkè lọ́hùn tá a bá ti padà. ìgbà tá a bá padà dé a máa sọ̀rọ̀ nípa ètò ààbò gan torí pé òun gan ló ṣe kókó báyìí. bẹ́ẹ̀ni. lókè èfò ó di kóró eríire bá wa ń gbẹ̀dẹ̀mukẹ́ náà wá dandandan yóò máa dàn títí dalẹ̀ náà wá dandandan yóò máa dàn títí dalẹ̀. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú wo ọ̀tọ̀ ní tọ́lú rédíò kan wúyọ lókè omi ìrìn gidi Zip FM ló ń jẹ́ 89.1 lókè ò ló ti búyọ ò lágbègbè ìṣíà 89.1 lókè ò ló ti búyọ ò lágbègbè ìṣíà. ìgbélárugẹ iléeṣẹ́ àtìlẹ́yìn okòòwò ìyẹn gan-an ló jẹ́ iṣẹ́ wọn. eré ìdárayá
ìròyìn ẹ̀sìn àṣà àti èdè gbogbo rẹ̀ la gbé lárugẹ ìbùkún lélẹ́yìí o ó yẹ ká dúpẹ́ ewé ká ṣiṣẹ́ papọ̀ nílé iṣẹ́ síìpù rédíò tó gbajúgbajú kájọ láṣepọ̀ kó yẹ wá ká ṣiṣẹ́ papọ̀ nílé iṣẹ́ síìpù rédíò tó gbajúgbajú kájọ láṣepọ̀ kó yẹ wá. 89.1 FM ìṣìyà òkè o máa gbọ́ lọ. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara ship 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. ẹ káàbọ̀ padà ní báyìí abala ètò ààbò òǹlàwà yìí orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí mọ̀jà àgbà òsì ń bẹ̀ ètò ààbò mẹ́hẹ irọ́ ò lálàáfíà tá a bá ń tọrọ tá a bá fẹ́ máa fẹ̀kọ́ taná fúnra wa òun náà ni ó kù kò ní í dáa ká máa tan ara wa jẹ wọ́n sì ní bẹ́ẹ̀ tí bá ń tan ni ọ̀bá mọ̀ ẹni tí wọ́n ń tan ọ̀bá mọ̀ ẹni tí sà ń tan ni ó mọ̀ pé òun ń tan ni ẹ dákun ẹ jọ̀ọ́ à ń bẹ àwọn ìjọba wa ni à ń bẹ àwọn ìjọba wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá kan sọ ní ẹ̀ẹ̀kan wọn ní àwọn tí wọ́n wà nírú ipò yẹn tí ọmọ wọn wà níbẹ̀ yẹn tíyàwó wọn wà níbẹ̀ yẹn tọkọ wọn wà níbẹ̀ yẹn àwọn ni wọ́n mọ̀ bí wọ́n ṣe ń feel kì í wá ṣe àwọn yẹn nìkan ṣe rí gbogbo ìlú wọn lápapọ̀ ẹ rí báwa tí a sì ń lu wọn gan bá ṣe ń feel ká wá imagine àwọn tí wọ́n jọ mọ̀ ìlú wọn tí wọ́n jọ ń ríra wọn tẹ́lẹ̀ tí wọ́n ríra wọn mọ́ ọmọ tí wọ́n juwọ́ sí làárọ̀ ọmọ ọdún méjì tí wọ́n juwọ́ sí làárọ̀ pé mọ̀ pẹ́ o ń dáná lẹ̀ fún ọ kírú ọmọ bẹ́ẹ̀ láti ìjẹsàn àbíjẹwà kó méètì ìwọlé dì sí i ẹ mọ̀ pé nǹkan yẹn ó máa ń rí bákan inú ìbànújẹ́ burúkú òun náà wọ́n wà báyìí gẹ́gẹ́ bí nǹkan tí ẹnìkan náà sọ mo mọ̀ pé àwọn ìjọba wa bóyá wọ́n ń fìlì wa bóyá wọ́n dẹ̀ fìlì wa báwa ṣe ń fìlì ṣùgbọ́n ó yẹ kí wọ́n mọ fíìlì bá a ṣe ń fíìlì. èèyàn làwọn náà àwọn náà ní mọ̀ lára. èmi wò pé ó yẹ kí wọ́n mọ fíìlì bá a ṣe ń fíìlì torí ọlọ́run láàánú wa o ọlọ́run láàánú wa o ọlọ́run láàánú wa o àfẹni tí ò bá bímọ ẹ mọ̀ pé bí wọ́n ṣe ń sọ èjì àwọn ọmọ yẹn yóò máa fojú dá ọmọ téèyàn náà bí fún rẹ̀ ọdún méjì ọdún mẹ́ta. yóò máa fojú dá ọmọ téèyàn náà bí fún rẹ̀ àti gbọ́ pé irú ọmọ báyìí wà níbi báyìí. láti jẹ̀sán aṣọ ẹyọ kan aṣọ ilé ẹ̀kọ́ ṣòkòtò kánpé. ọlọ́run gbà wá o ọlọ́run ṣàánú wa o ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa ọlọ́run nìkan náà lábẹ́. ká tó fi eléyìí náà tún pàrọwà sí àwọn ènìyàn wa tí wọ́n jẹ́ agbódegbà àwọn àgbá ní olè òní jàgbà kó má sojú ní fèrè o olè ilé ní sí sílẹ̀kùn fún títà bẹ́ẹ̀ bá torí owó tẹ ta àwọn ọ̀ràn yín tẹ jẹ́ kí wàhálà dé bá àwọn ọ̀ràn yín ẹ jiyìn rẹ lọ́dọ̀ Ọlọ́run. irú àwọn tí wọ́n jẹ́ agbódegbà yẹn gan tí wọ́n dẹ̀ tún jọ wà nù lù báwọn wá ṣe máa fail. tó wọ́n mọ dúpẹ́ pé tàkútì àwọn ta ni. ẹ tún jọ mọ kẹ́dùn náà ní o kò wá sí bó ṣe lè pẹ́ tó. wọ́n ti mọ fi orí ka owó tí yóò bọ́ sí àwọn lọ́wọ́ sódà. kò wá sí bó ṣe lè pẹ́ tó ọwọ́ pálábá wọn padà ségi náà ni kò sí bó ṣe lè pẹ́ tó. òun ló fi jẹ́ pé táìmù tí ọwọ́ pálábá wọn bá ségi èyí mọ ibi tí wọ́n ti fara kó èyí ó wà tún wá mọ káànú wọn. pé àbẹ̀rẹ̀ rí géńdé dẹ̀ ni o. ní orí àwọn ìṣẹ̀lẹ̀ à ń jínigbé à ń ṣèkọlù yìí ẹnìkan tá a jọ ń sọ̀rọ̀ àwọn kan wọ́n lọ ṣe ìkọlù sí àwọn ìlú kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ yìí náà ni o wọ́n ní àwọn ará ìlú wípé wọ́n wá bọ ilẹ̀ pé nígbà tí wọ́n bọlẹ̀ pé gbogbo àwọn ọmọ ìlú àwọn tó lọ́wọ́ nínú kinní yìí o ilẹ̀ mú o bó bá gun maṣíìnì ilẹ̀ mú bó wọkọ̀ kílẹ̀ ó mú tó ń gbọ́ mi yé wọ́n ní ẹni yìí wípé ó wá gbé epo lọ fún àwọn àtìláàwí tàwí yìí epo bẹtiró bẹ́ẹ̀ ni ó gbé epo lọ fún wọn wọ́n ní kò fẹ́ gba ibi tí àwọn èèyàn ó ti rí òun pé ó wá lọ gba ọ̀nà tó jìn bí kéèyàn fẹ́ wá sí ìlú òkè wa bí kó wá gba ọ̀nà abẹ́òkúta lọ kó sẹ̀ wá lọ wọlé láti abẹ́òkúta wọ́n ní ibi tó ti ń lọ pé nbẹ machine rẹ ti ṣubú nǹkan kan ò kọlù
ẹnì òun ní òkọlù yẹn machine ń ṣubú wọ́n ní ó sì dàbí pé kéèyàn ó ṣe àgbò bí wọ́n ṣe máa ń ṣe àgbò bẹ́ẹ̀ ló ṣe rí. nígbà iná sọ. bẹ́ẹ̀ ni so ẹ jẹ́ ká mọ̀ wípé gbogbo àwọn nǹkan yìí yóò lẹ́yìn owó ọ̀hún tí wọ́n bá fún ta ni ó ní. ẹ jẹ́ ká mọ̀ oro tọmọ nìkejì mọ́ ti wá. bíbélì tiẹ̀ ti là á mọ́lẹ̀ bíbélì ní aṣiwèrè ń kọ́rọ̀ ọjọ́ láì mẹ́ni tí ó na. ẹ jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ o. 070477064 070477064. hello. hello sir. yes ó kọ́ ibùdó tí ń pè. àìmọ̀ ọ̀tọ́lọ́run ní ọ̀sẹ̀ láti fẹ́yìn. náà màá ń gbọ́ yín o. nǹkan abo ní agbára. àkọ́kọ́ ní àwọn ẹnìkẹ́ ń bẹ tí wọ́n bá gun bá sí wọ́n á kọ́mọ bíi mẹ́ta bíi mẹ́rin sẹ́yìn wọ́n á tọ́kú bíi mẹ́ta níwájú àbí méjì wọ́n á máa sáré. wọ́n ń ṣe bẹ́ẹ̀ ń ṣẹ́yìn ní àbí. àwọn wọ́n ń ṣe bẹ́ẹ̀ o. kódà ayé burúkú ni. a ṣe bí ibi tá a wà yìí nìkan wọ́n ti ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ṣe wíwùn gẹ́lẹ́ wọ́n ń ṣe bẹ́ẹ̀ nílùú yìí náà o. àdìdénú ni wọ́n di èèyàn láì sẹ́ran wọ́n ti mọ àwọn ọmọ yẹn sí gbogbo ẹ̀yàn tẹ́ ẹ máa ń kọ́ ọmọ mẹ́jọ fọlọ́kadà náà. hello ẹ káàárọ̀ o. àmì o abala fìdí láti láwà. ọba àkùnmọ̀ ní ìmọ̀ràn fún àwọn arábàrà méjèèjì wọn. wọ́n fi ọ̀rọ̀ náà lórí rédíò níjọ́ kan pé igbó kan bẹ lọ́dún àwọn. tí rí àtọlùkọ́ bá ṣẹlẹ̀ inú gbìyànjú làwọn táwọn bá gbìyànjú máa ń pawọ́. wọ́n ti sọ lórí ayélujára. kí wọ́n má dà fún ọ. ìgbó tó máa pé àwọn ọmọ tó wà ní òkè ẹ̀yà tó wọ́n tàbí tó wọ̀ yìí náà wọ̀. olùkọ́ náà ti sọ̀rọ̀ ọgbọ́n yìí rí táwọn ìjọba wa ò yá sí. wọ́n sì ní kékeré náà fi kọ́ ọkọ̀ àrùkọ̀ tó bá gbàgbà agbára ò ní ta. gbogbo àwọn tá a bá lọ bí àwọn ọmọ yìí náà ti fún pàtàkì nínú ilé o. bí ìjọba wa mọ̀ wọ́n rí o. orí ta bá ní kó kà wá wọ́n lè padà sọ̀rọ̀ tí ó kà wá. bí àwọn náà má gba tó pẹ̀lú bọ́ọ̀bù àwọn tó máa tó fún ìjọba nípa gbọ̀ọ̀gbà ìní ọlọ́run náà wá sí ní ìṣètò. ọ̀dà ẹ̀ṣẹ̀ màmá wẹ́rẹ́ náà máa ń sọ̀rọ̀ igbó kan ní ọ̀dọ̀ wọn ṣé film house àbí òun máa ń pè ní ṣáìdì ọ̀dọ̀ wọn yẹn. ó dà pé wọ́n ní wọ́n ti jù ú game center. torí wọ́n sábà máa ń sọ mo fẹ́ fi style ìbéèrè náà ni pé ṣé wọ́n sá ti ṣe. torí wọn yìí dákẹ́ ń pa ọ̀rọ̀ gbó yẹn náà. wọ́n ti padà sọ pé wọ́n ti jù ú. ó dà. àwa hello. ẹ káàárọ̀ orúkọ yín o. ẹ káàárọ̀ sà. yes sir. àmì o. ọlọ́run. ìjọba wọn kà ó ṣe pàtàkì lọ́jọ́ ìní ni pé nígbà wọn ti wúrú àwọn ọmọ òní. tí Sunday Igboho tó ní ìjọba ọdún kan fẹ́ràn wọn gbà wọ́n rí tí ọba yẹ kí wọ́n tó máa bọ̀ ọ́ nígbà pẹ́ẹ́rẹ́ kí wọ́n bọ̀ wọ́n lọ́rùn fún àwọn ọmọ kéékèèké. àmì o ẹ ṣeun. ìjọba ò tí ì fọwọ́ sí ni. gbogbo nǹkan náà ni àwọn náà blame Sunday Igboho tí nǹkan ṣùgbọ́n nípa tìjọba yẹn ìjọba ò tí wọn tí ì gbégbèsè ni tíjọba bá ti gbégbèsè control àṣẹ ìjọba òun náà ni àwọn tẹ́ ń sọ yẹn ni wọ́n dúró dè tó fi mọ́ Gani Adams ẹ̀rí pé Gani Adams náà sọ wípé ọdún kejì rèé tóun ti ń béèrè àṣẹ lọ́wọ́ wọn téèyàn ò bá gbàṣẹ lọ́wọ́ ìjọba gbọ́ sọ pé ta ń ràn ọ́. wọ́n sì oríṣiríṣi ìjẹníyà. oore ó wà padà dibi kọ́lọ́ mọ̀jà rí wàhálà ẹ ló. kọ́lọ́ mọ̀jà sọ̀rọ̀ dárin. ẹ káàárọ̀ o. ambassador. ẹ káàárọ̀ sà. ẹ rà sà. adúpẹ́ ẹ káàárọ̀ sà. ẹ rà sà kó mọ̀lọ́dún. adúpẹ́ fọlọ́run. ẹ bọ̀ aláyé o. àmì o. orúkọ yín bolẹ̀ tí ń pè. sọ́dọ̀ ọmọ ẹ̀kọ́ kí látàdúrà wáyé. yes sir ẹ káàárọ̀ sà. ẹnlẹ́dẹ́yà mi ẹ má gbàgbé rẹ o. kò sí ọ̀nà ó ti dé tán. a ti so mọ́lẹ̀ kékeré ẹni àbẹ́lẹ́bọ̀ ọ̀kadà tẹ bá ti rí lọ́dọ̀ yín àwa la rán. ọ̀dà kò sí wàhálà ẹ kú iṣẹ́. ọlọ́run níjọ́ bàjẹ́. àmín. iṣẹ́ rí kìí ṣe Ìbàràpá méjèèjì nìkan ni ọ̀rọ̀ igbó tí wọ́n ń sọ òun wà tó dúró fẹ́tọ́ ààbò. káwa ní òwú àwọn ibi tí olúkúlùkù náà tó dọ́gbọ́n àwọn nǹkan kan sí bíi kápẹ́yà ara lẹ̀ ní ìsìn àwa fi igi kan àfi ṣe àwọn ìsàmì ibẹ̀ tó ti igi yẹn tó jẹ́ bí ọgbà fún tí pàǹtí ti wá dì mọ́ àwọn igi yẹn àwọn kinní yẹn náà ó lè ṣokùnfà kí àwọn kan máa báwọn farapamọ́ síbẹ̀ níbikíbi tí kálukú bá ti ní nǹkan sí tó jẹ́ bíi pé a ti fojú wò pé nǹkan yìí tàbí ilé àkọ́kù tí pàǹtí ti bò bẹ̀rẹ̀ náà
àwọn kan tó ń dọ́gbọ́n kan ní ìṣe débi pé wọ́n lọ mú páànù kékeré kan wọ́n lọ fi ṣe bí yàrá kan níbẹ̀ wọn láì dẹ́pẹ́ mọ̀tẹ́ ń ṣe mẹ́ bẹ́ẹ̀ bá ti kẹ́sìn kíní wọ̀nyí kéèyàn jí gírì sí kó mi ọba àtẹ̀yìn wọgbó lẹ́nu àníṣẹ́yìn ara wa ṣòwò lọ́dẹ̀ ọmọ ìyàpá kí láti àdúrà wáyé. hello 07047777064 tàbí 0701015020602 náà lẹ́ fi pè. ká sì tún fi àsìkò yìí. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. abẹ́rẹ́ and OBO. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà bàbá olóyìnbó. látàdó àwọn yẹn ṣé o. nàìjíríà òkùnkùn ní ìbàjẹ́. èmi rọ ìjọba federal government bàbá wa Tinubu tí wọ́n bá ti pé lọ́la fọ́ kíléyàwó tó dé tí wọ́n bá fẹ́ kílẹ̀ àárín yẹn agbára wà lọ́wọ́ wọn tí wọ́n bá ti pe àwọn Adams àti ọmọ wa Sunday Igboho nísìn ṣùgbọ́n kí wọ́n tó lè sáyìn rẹ̀ wọn ò ní sáyìn rẹ̀ nísìn èmi rọ̀ wọ́n nínú àwọn tí ó dìbò tí wọ́n sì ti dìbò tí wọ́n tọ́ dìbò nínú àwọn ni tíṣà tí wọ́n gbé lérí àti obìnrin ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Nàìjíríà ò mà ní bàjẹ́ táwọn èèyàn wa bá ń bọ̀ láti Èkó tí wọ́n gun maṣíìnì kí wọ́n tó dé Ìsẹ́yìn ọ̀nà ọ̀dà o kí wọ́n máa rọra o tí wọ́n bá ti rí àwọn security kí wọ́n máa dúró fún wọn o ọ̀pọ̀ ọdún láṣẹ o. ẹ ṣeun bàbá mo fẹ́ràn àmọ̀ràn yẹn gan mo fẹ́ràn rẹ̀ gan. ẹ dúró tẹ̀ bá ti lẹ́bọ lẹ́rù o. hello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sà yes. láti ló sà. láti lú wo. irọ́ kò yé rí bẹ́ẹ̀ mọ́. ní àná ẹ̀ mọ́ ojú rẹ̀ rí. kò yé rí bẹ́ẹ̀ mọ́ kò sí. ṣẹ́rí. ìgbà tí bàbá yìí ń sọ pé kí wọ́n lọ ká ọmọ wa ṣé ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ ẹ̀kọ́. ẹ mọ̀ ṣẹlẹ̀ ní lóòótọ́ iṣẹ́ ìka àmọ́ ṣùgbọ́n ìwọ̀nba tá a mọ̀ ń bẹ̀ náà làwa náà tún fi kọ́ ara wa lẹ́kọ̀ọ́ àwọn mẹ́sẹ̀gì tó bá lè mislead àwùjọ ṣe rí ó ti ṣẹlẹ̀ rí ẹni tójú ẹ̀rẹ́ ti rírù nǹkan bẹ́ẹ̀ yẹn rí kò ní gbégbèsè bẹ́ẹ̀ tẹ́nìkan bá gbọ́ ní ìsìn ká sọ pé ẹni yẹn náà wulẹ̀ tí ń prepare tẹ́lẹ̀ tẹ́ sọ pé tó bá lọ tó ń bá gbọ́ mọ̀ràn tí yóò padà di pé tààràn náà ni bẹ́ẹ̀ni tààràn ti wáyé rí ṣebí ìlú ìlàjọ wà àbí tààràn ti wáyé rí èyí tó ṣe kò mọ ojú òun rí ni ẹni tí ò gbégbèsè òun náà sẹ́wọ̀n pé wọ́n ní tójú rẹ̀ ò bá tí ì rí wàhálà ìgbà yẹn ló mọ̀ sọ pé ẹni ìjà ò bá. ní pẹ̀rẹ̀ ìlọ́kùnrin. ìjà ti bá ẹni tẹ́ ń sọ yìí náà. àti wípé àwọn tí wọ́n mọ̀ nípa ètò ààbò àti bí ìjọba ṣe ń ṣiṣẹ́ wọn ò ti pè é ṣe àkíyèsí tíjọba ò bá fọwọ́ sí máa lọ o. so èèyàn kan lè ṣàdédé gbé ìgbésẹ̀ pé òun fẹ́ lọ. nínú àwọn fọ́nrán fídíò tí wọ́n sì ń fi síta ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìṣàkóso ẹ pàṣẹ káwọn ó lọ. tó lábẹ́ ìṣàkóso Ṣèyí Mákindé àti ààrẹ wa wípé kí wọ́n fọwọ́ sí kí wọ́n sì fi sínú pépà. kìí ṣe pé ojo lẹni tí ń sọ̀rọ̀ yìí náà ojoojúmọ́ ní jáde tí ń sọ pé kí wọ́n sọ pé káwọn ó lọ tíjọba bá ti ní wọn ó lọ ó parí kí ló kù so a lè sọ pé ìjọba náà tí wọn ò sì tí ì sọ pé kí wọn ó lọ ìjọba náà tún mọ tán rí. kìí sì ṣe pé ìjọba ò gbégbèsè lórí àwọn ọmọ yìí o ìjọba ń gbégbèsè ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ìròyìn tí ń jáde wípé ìjọba ń wo ààbò ẹ̀mí àwọn ọmọ òun wípé tí wọ́n bá lo ọwọ́ tó lágbára jù ó ṣeé ṣe kí ẹ̀mí àwọn ọmọ òun kẹ́mi wọn tún mọ́ dé. torí ẹ̀ ní ìjọba fi fẹ́ wo ọgbọ́n pẹ̀lú ìfarabalẹ̀ láti jẹ́ kí torí pé àmọ́ nǹkan tí àwọn ọmọ tí wọ́n kó yìí àmọ́ nǹkan tí wọ́n ó dì lẹ́yìn ọ̀la èmi tó bá sì ti bọ́ ò lè di nǹkan kan mọ́. bẹ́ẹ̀ni tó ó lè jẹ́ pé àwọn ọmọ igan làwọn gómìn fi ṣe ààbò ara wọn nígbà tí ìkọlù ìjọba bá dé so láti jẹ́ kí ìjọba ó lè mọ ìlànà tí wọ́n fi nífẹ̀mí àwọn ọmọ igan ṣòfò torí tí wọ́n bá kọlù wọn ní ṣe tí ò ṣe yẹ kó kọlù wọn ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ọmọ yìí náà ni wọ́n wà ní. ni wọ́n dá lóró. pé jẹnu hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ tó. yes. ọlọ́run àti nàìjíríà sí wọn. àmín Ọlọ́run. àmín o. ọlọ́run ní kò tó dé. orúkọ yín bolẹ̀ tí ń pè. àkànbí ló ń sọ̀rọ̀ láti. ẹgbọ́n sókè. àkànbí. náà à ń gbọ́ yín láti lúwo. láti Gbásọ̀lá. ọ̀dọ̀ à ń gbọ́ yín. ṣe yóò rẹ ọ̀rọ̀ ètò ààbò ó gba ọgbọ́n ìjọba dẹ̀ mọ tí wọ́n ń ṣe ìjọba náà fẹ́ tí wọ́n bá rọ̀ọ̀sì ẹ̀mí àwọn ọmọ ẹ̀ máa wéjì pópó táwọn pípín náà ti fi ṣeré lé ni pé wọ́n fi àwọn ọmọ yẹn kọ́fà ara wọn ni nítorí
mú àwọn ìjọba láti níṣùúrù nìyẹn àwọn èèyàn wa láwàárọ̀ ẹ jẹ́ ká ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba bí àwọn ẹni ṣe wọlé a gbọ́ nínú àwọn ọlọ́pàá sọ pé àwọn tán ló communicate wọn mọ́ fún wọn dàrẹ́ tán tàbí débẹ̀ yẹn ṣe mọ̀ pé tí ìbá ṣe pé ọba lọ́wọ́ oníyọ̀wọ́ ara alẹ́ ní àwọn àlejò làwọn yẹn gbogbo bí wọ́n ṣe wọlé national park láti Kwara tí wọ́n fi wọ jáde sí Ọ̀yọ́ ń bẹ̀ yẹn àwọn kan ló dàrẹ́ tì wọn tí a máa pé gbogbo àwọn jáde àìsàn wọn lẹ́yìn sí wọ́n sì máa gbọ́ information tó ń lọ gbòòrò gbogbo tíjọba fẹ́ ṣe àwọn náà ti máa fèjì wọn bá. a gbọ́dọ̀ ní sùúrù pẹ̀lú ọ̀rọ̀ ọdún ṣẹlẹ̀ yìí ọlọ́ba tó ní dédé sí. àmì ò ẹ ṣeun hello ẹ káàárọ̀ àǹtí Fathia. àdúpẹ́ a máa ń gbọ́ yín. hello. náà máa ń gbọ́ yín báyìí. ọ̀dà ẹ ṣeun ẹ já gbé ìpè ẹyọ kan sí káwá mọ tàtà pínṣẹ láàárọ̀ yìí 07047 hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. yes. ẹ káàbọ̀. ètò ààbò ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé bàbá náà mọ ohun tí ń ṣe torí tí wọn bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ọ̀rọ̀ àwọn ọmọ yìí kọ́mọ́jẹ́ pẹ́mi àwọn ọmọ yìí ọ lọ síbẹ̀ àwọn kẹ́ńtì tó ń bẹ lórí máṣíìnì tẹ́ pé wọ́n mọ́ fi tọ́ọ̀sì bọ máṣíìnì tí ò ní níná kí wọ́n dákun kí wọ́n mọ rọra ẹlòmíì ò ní mọ̀ pé máṣíìnì ní ń bọ̀ orílẹ̀-èdè yìí ò ní bàjẹ́ o orúkọ mi ní Afusato Olúbọdún gọ́ọ̀dẹ́sì Nàìjíríà. ẹ ṣeun hello ok àti gbé hello ẹ káàárọ̀ yes sir Mr. Abdulrasheed ẹ ṣeun ìpè yín náà lágbà kan láàárọ̀. àmì o. lórí tíjọba bá dúró lórí nǹkan ó ní ìtumọ̀ ìgbà tí wọ́n bàbá àmọ́ gbogbo fẹ́ lọ́wọ́ tó bá lè ó lè mú ìjà ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìn mẹ́tò lè mú nǹkan ẹ̀ dání ìdí nìyẹn tí ìbáná fi ń lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gbà sùúrù ọ̀gbọ́n àti àpá ara ní bá ń sìn ọlọ́ọ̀gbọ́ ọlọ́run jẹ́ kí wọ́n rí ibi sílẹ̀ gbà lẹ́yìn náà bí ọ̀rọ̀ kálífù aláwọ̀ bí à ń ṣe kọ́ńbọ̀dù nínú ilé àwọn kọ́ńbọ̀dù wọn gbọ́dọ̀ ti kọ́ńbọ̀dù sí gíláàsì mìíràn tó máa tẹ̀lé lásìkò bí lẹ́ńbẹ́ tó wà rọ̀ wọ́n mọ̀ bí wọ́n ti máa ṣe nǹkan ìjọba ò ní pé àwọn ọmọ mi ń bẹ̀ wọ́n lè kó irin àdúgbò kan lọ tó fi làgé ní látara bẹ́ẹ̀ ó lè gba ọmọ náà léṣe tó ṣe wúlò àwọn kílódé ìjọba náà pé wọ́n ti tẹ̀wọ́n ní ilé láti ìbá ní ilé àwọn ọmọ sí wọ́n bẹjú irú kọ́bọ̀dù onígíláàsì ó ṣe wà ní ilé ọ̀dọ̀ àwọn ìyá wa táwọn ò fọ́ tá a bá fọ́ ńgbà náà wọ́n ò fi kọlà fún ọ wọ́n mọ̀ ní wọ́n ń fi kọlà fún ọ wọ́n fi hàn àrọ́mọdọ́mọ rẹ̀ ń fi kọlà èèyàn gbọ́dọ̀ sọ fún àwọn ọmọ sí pé yóò fi kọlà fún wọn àwọn ọmọ ìjọba ọlọ́ ìgbà ilé ọlọ́pàá lọ ọmọ wọn fẹ́ pa mí ní o. àwọn ọmọ téèyàn bí ní ìsìn èèyàn bílẹ̀ fáwọn ìjọba èèyàn bá tìrìtì wọn bí ò ṣe ṣe ẹ wo àníríì jù báyìí lọ lórí ètò fún títí àárọ̀ yìí ó jẹ ẹ ṣeun gan o tó lórí ẹ̀tẹ̀lẹ̀mú eléyìí tí ẹ bá wa dá sí ìròyìn fún títí àárọ̀ yìí àmọ́ pàdé lórí àwọn àkọ́tún ètò ìròyìn ló bá di ọ̀la ṣùgbọ́n tó bá di aago 7 àṣálẹ́ á pàdé lórí ètò Kótó Dayọ̀ títí ìgbà náà Ọlánìwájú Álímì ló kọ mi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú gbogbo àpátápátá kájọ mọ́ fa ìkú dẹ́gbẹ̀rà o ó dàbọ̀. tó o wá dúpẹ́ wípé ẹ bá wa gbọ́ ìròyìn wa àti abala fìjìláńtẹ́ à ń sì ń rọ̀ wá wípé tá a bá ti rí nǹkan tó ṣàjèjì ẹ jẹ́ ká wí o ẹ má jẹ́ ká dákẹ́ sára o torí pé àmọ́ ẹni tí ó kàn o ìbànújẹ́ ò ní kàn wá ẹ jájọ pàdé tó bá di aago 8 sí aago 9 lórí ètò elétí ìgbáròyé abẹ́rẹ́kẹ́rẹ́ adégbètẹ́ lórúkọ mi mọ̀ ń dágbére fún títí òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò má ṣáàyè gbèmídébẹ̀ dandan ẹ pàdé wa yóò tún di alẹ́ o ó dìgbà. rédíò wo lèyí tó milẹ̀ títí rédíò wo lèyí tó rinlẹ̀ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé.